ọba ń kí ọ. Mrs. Yinka Àyàndá ọmọ wọn ní Kàrẹ́ Àkókó lọmọ ọlọ́jọ́ ìbí tòní ó yá. Ó ti yé ẹjẹ́ àjìjọ lọ́ká lọ kó lórí ire ọmọ tí wọ́n ń sọ nígboro. Ìyá okó ajífomi ẹ̀pọ̀n bọ́jú. Ó ti yé ẹjẹ́ lọ kó lórí ire ọmọ tí ń sọjọ́ ìbí ẹ̀. Ẹyin ogbó káká lógbó alábàáhùn. Ogbó ìrakòrò mẹ́bùn sani tìbí nígbó. Mrs. Ọláyínká Àyàndá ńṣe ni ogbórí ìtẹ́pàṣẹ igba ọdún láyé ọdún kan ní í ṣe. Orí kì í fọ́ ahun ẹ̀dọ̀ kì í dùn gbé. Òtútù kì í mẹ́ja lálẹ́ odò kókókó lára ọ̀tá ń le. Òjòjò ní sàjẹ́kájí ó má màná jà ìyá okó ò ti ṣèyí náà. Níṣe ni ó pẹ́ bí mọ́pẹ́ okó báwọn lẹ́mi tó gùn lókè ìpẹ́. Ó ti yá orin ẹníṣẹ́ ni ó báwọn mú bọnu. Mrs. Ọláyínká Àyàndá Yínká TNT tó o bá lọ gọ́fà ẹgbẹ̀rún ọdún láyé orin ẹni ni ó mú kà láwùjọ àgbáyé. Tó o bá lọ gọ́fà mẹ́fà ẹgbẹ̀rún ọdún láyé orin ẹni ṣáá ni ó bá wọn mú bọnu. Ńṣe ni ó ṣòwò àṣẹlà. O ò ní ṣubú ẹ̀mí dàgbọ́nù báyé bá ń jáyé. Ńṣe ni ó pẹ́ bíi mọ́pẹ́ fún wa kó o bá wọn lẹ́mi tó gùn lókè èrùpẹ̀. Mrs. Ọláyínká ó ti yá dákun jẹ́ lọ sílé bàbá alálùbáríkà tó bí ọ sáyé. Ìran okùn òní gùngùn kòkó má ní bí ó ti kú sẹ́wọ̀n dákun jẹ́ lọ sílé bàbá tó bí ọ lọ́mọ. eléyìí pọ̀. Jẹ́ lọ sí Kàrẹ́ Àkókó níbi tí wọ́n ti gbóbó lórí ire lọ́mọ. Ìwọ sá ti máa lọ níwájú àjànàkú akéwì ń bọ̀ lẹ́yìn. Ó kárí ọmọ oníkàrẹ́ Àkókó. Ọmọ olókè méjì takọtabo lórí ara wọn. àjànàkú iṣẹ́ mi ní ṣọwọ́ náà fún ẹ báyìí. Ó ṣèkìtì gẹ̀rẹ́ ẹlẹ́rìí ẹ̀yẹ akọni ọmọ ńlá tí dé sí ní bí ogun. Ọmọ ẹkùn òkè ọmọ orí morọ̀ ó kárí ọmọ ẹlẹ́yìn kùnlé àdéhùre. Òrìṣà dákun jẹ́ ń dàbí onílé yìí tí wọ́n bá dàbí onílé yìí ìwà onílé yìí ò lè wà nínú baba ńlá baba tó bí wọn lọ́mọ. Ó sọkọ dúdú ó sọkọ pupa ó sọkọ èyí bọ̀rọ̀ kòtò tí ń ta sọ́dọ̀ jẹ́ ọba. Bẹ́ẹ̀ni wọn lọ́mọ abọ́lọ́mọ márùn-ún pín. Abọ́lọ́mọ márùn-ún pín ni wọ́n ń kí wọn nílé baba tó bí ọlọ́mọ. Ọmọ ayíbírí wọnú owó ìwọlẹ̀mí àjànàkú ń kí. Ọmọ òrùlé bọ̀rọ̀ kọ̀tọ̀. Ọmọ oníṣu arógun rọ̀bẹ. àjànàkú Ọmọ àjùwájúwá ọmọ ògiri òkè àpáta ńlá dowó òkú oríire ayẹyẹ oríkádún ọjọ́ òní omi atan ọmọ ẹkùn òkè ó ti sọdún ọdún òní o láṣẹ lọ́wọ́ Olúwa ìrọ̀rùn tún ní bódẹ̀mí. ìyá okó ọlọ́rọ̀ ẹ̀pọ̀n ajífomi tóóró sararinde ọgbàmùgbàmù agbórí okó mú kẹrù ògbólókó ọlọ́pọlọ tó jí pépé ajíkọ́ni lóge okó wùmí ẹ̀pọ̀n sọlá aríworo ẹ̀pọ̀n músẹ̀yẹ okó kúnlé okó dámiláre inú ò lè bàjẹ́ tá a bá ti rólókó ẹni orí ẹni ayágágá inú òbò adùnyùn gbàyìngbà. ìyá mi long life and prosperity ìgbà ọdún láyé ọdún kan ni. ẹ jẹ́ fi lọ síbẹ̀ ẹ kúrọ̀lẹ́ kú déédéé gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT gbogbo àwọn tó bá fẹ́ send orin gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé orin mi ni máa drop ní òru on the 3rd which is òru ọjọ́ Sunday ni máa drop orin tèmi after tí n bá ti drop orin mi ní lè drop orin mọ́ o gbogbo àwọn tó bá send orin sìn àsìkò yìí máa drop orin kí n lè lo gbogbo ẹ̀ kí n lè lo gbogbo orin on the 3rd ní òru on the 3rd ni máa drop tèmi torí àwọn skit makers tí mo fẹ́ kí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ so tí n bá ti drop tèmi máa pin ẹ̀ sókè ni mi ní drop orin mọ́ lẹ́yìn orin mi àjànàkú akéwì ó ga o orin yìí mi lè hold ẹ̀ àtàwọn tó kù mo gbọ́ ẹ̀ ní máa play so that mo fẹ́ máa drop gbogbo àwọn orin yẹn kó má di pé bóyá àwọn èèyàn ṣe orin mi ò play orin so bí orin ṣe ń dé mama play mama drop ẹ má bínú on the 4th ní birthday mi but birthday week náà la wà yìí so mama drop orin yẹn láti wákàtí lọ ó ní ọmọ mi kan kíní kan Taylor bí a ti jẹ Taylor àbí Suraju Taylor mi tí rí orin ẹ ó dẹ̀ máa ń ṣe lọ́dọọdún Ọlọ́run bá mi dẹ́mi ẹ̀ sí mi ò gbúrú ẹ o tó bá ń gbọ́ mi ò mọ̀ mi ti jẹ Taylor or something orin ẹ ló máa ń kọ́kọ́ wọlé mo dẹ̀ máa appreciate ẹ̀ gan but mi ò tí rí lọ́dún yìí so àwọn tó kù tó ti ṣe nǹkan ẹ̀jẹ̀ má dúró torí on the 3rd lóru
ni máa drop tèmi after tí bá ti drop tèmi mi ní drop orin mọ́ so mo ti bẹ̀rẹ̀ sí ní drop orin láti wákàtí yìí lọ gbogbo àwọn orin yẹn so on the 4th ni birthday mood la wà in tí mo fẹ́ sọ mi mọ̀ bóyá kí ẹ̀yin ní kẹ́ sọ bóyá ká farabalẹ̀ ṣe show yẹn ní ọjọ́ Saturday no ṣé Saturday àbí ọ̀la Friday lálẹ́ ọ̀la no ní Friday mo ní alẹ́ ọ̀la níjọ́ Friday àbí Saturday wọ́n ní àwa obìnrin Yorùbá àwọn ọkùnrin ní pé àwa la useless jù wọ́n ní àmokódó àdọ̀tí alékè alọ́lẹ̀ a ní ipe àmọ̀pọ́nlé ọkọ ṣe ipe amẹ̀bọ àti pé ká ṣèké ká bà tèèyàn jẹ́ ipe àmokódó neat àmọ́kọ́ pọ́nlé wọ́n láwa la bàjẹ́ jù wọ́n níbi tí a yẹ fún bí táwa yẹ fún ni wípé kọ́kọ́ fi wá ṣeré ọwọ́ tó bá lówó kọ́ gbé wa lọ ṣèdí àtọyàn pàtí la fìtì àfìtì inú ilé as ìyàwó èmi náà wá wò sùn àmú wá wò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá ẹnìkan ṣe show yẹn ní ẹnu nígbà kan lórí Facebook bọ́ mi ò ká bí ara sí ohun tìgbà táwọn ọkùnrin wá sọ fún mi àwọn ọkùnrin tó ńláńlá tó make sense ọ̀n máa ń sábà fẹ́ Yorùbá sílẹ̀ wọ́n máa ń fi wọ́n ṣeré ọwọ́ ni wọ́n máa ń gbé wọn sẹ́gbẹ̀ẹ́ lọ sí patí èyí míì tó bá ṣọyàn ṣèdí wọ́n máa gbé wọn lọ sẹ́gbẹ̀ẹ́ lọ sí patí wọ́n á gbé wọn lọ club àwọn á mú wọn gbogbo ayé adbot wọn kì í fẹ́ wọn sílé ó máa ń ṣòro láti propose wọn kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin ọkùnrin mi ìfẹ́ ṣe show yẹn lénìí torí nígbà tí mo gbé update yẹn síta àwọn ọkùnrin kan dìdí pé wípé mo ti fa wèrè lọ́yàn wọ́n ní mo ti dá jalẹ̀ wọ́n ní màá gbọ́ winiwini wọ́n ní àwọn obìnrin Yorùbá wọ́n láwa la dọ̀tí jù àwa la clean jù àmokódó wọ́n ní ṣé mi ò rí pé single parent tó pọ̀ jù àárín Yorùbá ni wọ́n ní jọ̀wọ́ ni mo ti gbọ́ pé Haúsá kọ̀ ń filé ọkọ lẹ̀ àbí Ìgbò nǹkan kan pé àwa la máa búra wa àwa la máa ṣe kéta ara wa àwa la máa jowú ara wa àwa la máa bàtà ara wa jẹ́ pé àwọn ọkùnrin ti wá ń sá fún wa wípé ibi tá a dá sí ni kán gbé wa lọ sí patí kán fi wá jó kán gbé wa sẹ́gbẹ̀ẹ́ àdá kán gbé wa lọ patí kán gbé wa lọ club bẹ́ẹ̀ àwọ̀ tí ẹni tí wọ́n máa fẹ́ sílé wọ́n ní àyẹlé mi mọ̀ bóyá òótọ́ ni bóyá rọ ni bóyá kí n fún 2 people láyè láti pè ẹ gbọ́ lóòótọ́ ẹ̀yin ọkùnrin wọ́n ní àmokódó wọ́n la dẹ̀ dọ̀tí wọ́n láwọn obìnrin Yorùbá dọ̀tí wọ́n láàmokódó àmọye ọkọ àmọkọ́ pọ́nlé wọ́n láàmọ̀jú pé ká ṣèké lọ ẹnìkan tí ẹ̀ sẹ́ndì epistle kan sí mi ó ní ìyàwó máa sókaṣọ ọjọ́ mẹ́ta lẹ̀ ó ní ìyàwó òun tóun bá délé ìgbà yẹn ló máa gbé fóònù ó ní bí òun bá ń bá sọ̀rọ̀ bọ́mọ bá ń bá sọ̀rọ̀ ó ló máa wà carried away lórí fóònù àti lórí Facebook ó ní àní respect àní regard wọ́n ní àdẹ̀lẹ̀ kì í sọ pé bí a ká help gbogbo nǹkan la máa ń fẹ́ kí wọ́n ṣe fún wa wọ́n ní torí ẹ̀ wọ́n ní single parent iṣẹ́ ẹ̀pọ̀ ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ní láàrin àwa obìnrin Yorùbá ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ṣé lóòótọ́ làwọn obìnrin Yorùbá ò yẹlé ipe ẹja kọ́ máa gbé wa lọ jẹ ok wọ́n ti pàpà wọ́n ní kọ́ máa gbé wa lọ jẹja àti dòdò láyẹ fún wọ́n ní ẹgbọ́ àwọn èèyàn sọ pé yes wọ́n ní àdá fún láti àṣẹ fẹ́ sílé níyàwó torí ẹ̀ náà ṣe é pé wọ́n á gbé wa lọ sí joint wọ́n lè gbé wa lọ lọ́lùdé bọ̀ kó wọ́n fẹ́ wa sínú ilé gẹ́gẹ́ bí ìyàwó wọ́n láwọn ọkùnrin ń sá fún wa ni o wọ́n ní wọ́n ń sá fún wa wọ́n nítorí pé a kò ní tàbí ọmọ ọjọ́ mẹ́jọ òun ni àwa obìnrin Yorùbá bọ́kọ bá ṣẹ̀ wá àwa la máa gbé ọkọ wá sórí social media tó máa bá wa bayé ẹ̀ jẹ́ wọ́n ní àwa la máa rojú ara wa àwa la nífẹ̀ẹ́ lọ síwájú ara wa ipe kò sí nǹkan kan tó fi lè sọ àwa dẹ̀ la dọ̀tí jù àwa náà la ní àmokódó jù ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ẹ̀yin ọkùnrin the number to call is +44 ẹ jẹ́ kó gba 2 calls èní ìkọ́ni mo fẹ́ ṣe show yẹn bọ̀ ṣé lóòótọ́ ni ṣé lóòótọ́ ni ẹni tó bá ní nọ́mbà mi kó pè mí the number to call is +447404851234 ọlọ́run wọn sọ débi pé jọ́wọ́ lèmi ti rí Haúsá pé káwúsá máa bára wọn jà báwo obìnrin Yorùbá ṣe ń bára wa jà wọ́n ní jọ́wọ́ lèmi mo níbo àwọn Ìgbò náà ní tiwọn wọ́n láwọn Ìgbò náà ní tiwọn wọ́n ní but àwa la worst jù nínú obìnrin ẹ gbọ́ ṣé lóòótọ́ ni wọ́n ní wọ́n sọ pé ni o ṣé lóòótọ́ ni ṣáwa la worst jù lóbìnrin ṣé lóòótọ́ ni hello. Hello? Hello. Ẹ̀gbọ́n ṣé lóòótọ́ ni ṣáwọn obìnrin Yorùbá la worst jù? Hello?
Ṣé wà lórí program ni? Mo wà lórí program ni, ta ló ń pè mí? Okay, má pè ń gbà. Ṣáwo obìnrin Yorùbá la worst jù lóòótọ́. The number to call is +447404851234. To be quite honest, mi fẹ́ ṣe show yìí lẹ́ni, but mo fẹ́ gba 2 calls. Ṣáwa obìnrin Yorùbá la worst jù lóòótọ́. Kí ló dé? Ẹ gbọ́, kí ló dé tí wọ́n ní nítorí ìwà àwọn obìnrin ló fi jẹ́ lóòótọ́ tá bá ní ká wò single parent àárín Yorùbá ló ti pọ̀ jù. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Hello? Hello, Aunty Yinka. Yeah. Ọkùnrin lèmi máa fẹ́ kó sọ̀rọ̀. Ọkùnrin lèmi máa fẹ́ kó sọ̀rọ̀. Obìnrin ni mí o. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tó tọ́ ni o. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ o. Mo ń gbọ́. Hello, Aunty Yinka. Mo ń gbọ́. Yes. Ẹ kalẹ́. Ẹ kalẹ́ o. Àkúpalẹ̀ mọ́ ọdún tuntun tó ń bọ̀ o. Yeah. Ẹ ṣe iṣẹ́ àmọ́ ọdún lágbára Ọlọ́run. Àmín. Ìgbà ọdún kan nítorí mo lè máa ráyè pè wọlé mọ́. Ọ̀rọ̀ tẹ́sán ẹ tó tọ́ ni o, àwọn obìnrin ọmọ Yorùbá. Ẹ mọ́ porúkọ mi síta, èmi náà wà lára wọn. Torí àwọn kan tó ń complain yẹn lóòótọ́. Àyàtọ̀ sí kan tó ń complain yẹn náà lóòótọ́. Àwọn láàní fẹ́ ṣiṣẹ́, láàní fẹ́ ṣe nǹkan kan. Ẹ máa ráwọn àwọn ọmọ Yorùbá, ọmọ Nàìjíríà báyìí, àwọn obìnrin, wọ́n máa jókòó síta, wọ́n máa ṣàbòsí. Ọkọ mi fẹ́ dé, orúkọ tó máa ń pè wá ní ọkọ mi fẹ́ dé. Ọkọ mi fẹ́ dé, afẹ́rẹ́ àṣàná, ọkọ mi fẹ́ dé, àwọn náà fi wọ́n bú wa. Ẹ ṣé gan. Hello? At the same time náà, ṣe tí wọ́n láwọn. Hello? Hello, Mr. Yinka. Ẹ gbọ́ ṣáwọn Yorùbá lóbìnrin láburú la bá dìjú ni. Ẹ kú ètò. Yes, sir. Mr. Túnjí ló sọ̀rọ̀ àtẹ́kọ̀ọ́, ó tọ́nà sọ o. Kí ló dé? Ṣé ti fẹ́ lù mí rí ni? Okay, in terms of kí ni ṣá mokodo àbá mokodo? No, ṣẹ́rí, mo jẹ́ fẹ́ pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí lè tó ṣe ìrálẹ̀ yìí. Ẹ máa sọ pé wọ́n nídìí oko, wọ́n lù àwọn èèyàn jìbìtì mi. Mo ti pé ilé káyọ̀ bíi ti máa tó sí ní orí platform. Tó yẹ pé ìdí àkànní kọ̀ọ̀kan ṣọmọ òun tó bá dẹ̀ ti fún ọ lówó báyìí. Wọ́n tún pé ẹ mọ́. Ṣé pé atún ní jìbìtì atúlólè mọ́ ìwà wa. Tí ìbá ṣe pé orí afẹ́fẹ́ la wà ní bá fún lórúkọ olóhùn lè send picture sí ìjọ tọ́lẹ̀ tó kọjá ìlú ìṣẹ̀lẹ̀ sí mi. So gbogbo ìwà ló wà lọ́wọ́ atúlólè. Ó dẹ̀ ló máa ṣe jẹ́ á fún mi. Yes, ọdún ló lè. Mo dẹ̀ sẹ́ni 20,000 àti pé ó máa bá mi ṣe oúnjẹ wá gẹ́gẹ́ bí caterer. Lẹ́sẹ̀kẹsẹ̀ tó gbowó yẹn tó dẹ̀ block mi straight. So àwa obìnrin Yorùbá àwa la very dangerous. Ẹ jẹ́ kí ẹni sùúrù ẹ jẹ́ gbé call mi. Hello? Hello, Sister Yinka. Yes, sir. Ẹ̀gbọ́n ṣáwa obìnrin Yorùbá la. Bẹ́ẹ̀ ni Yorùbá náà ni ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn. 100%. Let's say 95% ó pọ̀ nínú ọmọ Yorùbá. Poland mo ti ń pè yín. Ó pọ̀ nínú ọmọ Yorùbá. Èmi gangan fúnra lára mi tó affect mi tí mo fi kú lé nìyẹn. Mi ní parọ́ fún yín. Fún àjókòó ni wọ́n rẹ́dí láti ṣiṣẹ́ 100% kan tá máa bọ́ wọn. Kan máa jẹ, kan máa mu, kan dẹ̀ máa bímọ. Ẹjọ́ ìlú mi wo lẹ ti fẹ́ tó wá yàtọ̀ sí. Ẹ wá rí bó ṣe wà yẹn, mi ò fẹ́ fẹ́yàwó méjì torí ilé olórogún mo ti jáde. Ló jẹ́ kí n yẹra kúrò nílé. Mo fi travel out. Ṣé ti wá rí yàtọ̀ láàrin ìyàwó yín àti àwọn ọmọ ìlú mi? Kò sí sọ̀rọ̀ sí agbọ́dọ̀ máa sọ síta gbogbo jù ni. Ìyàtọ̀ wà pọ́nrán gún. Ṣé bó sọ pé Yorùbá ṣé Igbo Hausa ń kọ́ tẹ bá ní kẹ́ compare wa ṣé wọ́n better wa? Ṣẹ̀rí normal Igbo people wọ́n ní respect. Ẹni Igbo ní respect. Wọ́n ní respect pẹ̀lú ọkọ. Secondly, wọ́n mọ pẹ́pẹ́ fúrú because wọ́n ní fẹ́ kọ́kọ́ wọn lọ síta láti lọ ṣiṣẹ́kúṣe. But àlè tí àwọn Yorùbá àti pé oge ìlẹ́gà tí ò nídìí àwọn tí wọ́n tiẹ̀ láwa Yorùbá là ń yàlè jù. Wọ́n láwa Yorùbá obìnrin là ń yàlè jù.
ẹtún lajú mọ́ lórí. Ó pọ̀. Ìyàwó ọ̀rẹ́ ọkọ mi kò nídìí. Kó bá dà ti ní mọ́tò ti tán, ẹ máa lọ gbódè bus stop ni. Kí ló dé? Ṣé ẹ mọ̀ wípé irú àwa báyìí àti nágbára àti nágboro àti rí pé kò wúlò mọ́ lání kákan gbójú kúrò ńbẹ̀. Ìní parọ́ fún yín o 95% bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn. Pàtí generally ni wọ́n wúlò fún kán dẹ̀ sóge. So tẹ bá lè bá wa bá wọn sọ̀rọ̀. Ẹ̀yin náà bá wọn sọ̀rọ̀ kí lẹ fẹ́ kí wọ́n yí padà. Fine, God bless you. Ṣé mo rí pé kò sí bí ọkùnrin ṣe fẹ́ wà látòkèdélé àwọn ọkùnrin àmọ́ nǹkan tá a fẹ́. Wọ́n dẹ̀ ní abánigbélé mọ́máwẹ̀ ẹni ọ̀tá ẹni ló jẹ́. Ìwọ tó bá fẹ́ bọ́kùnrin gbélé ó yẹ kó ẹ kọ́kọ́ ní àwọn rule and regulation tó máa guide ẹ̀yin méjèèjì nínú ilé. Jíjẹ múmu léde. Tọkọ bá dé láti ibi iṣẹ́ bó ṣe máa dádì ẹ káàbọ̀ bàbáàdì lọ́wọ́ ẹ̀ tún wo gbé tó bá fẹ́ jáde láàárọ̀ dádì ẹ mu tí ẹ ṣe gbá ẹ̀ta ògùn bọ́ọ̀dì náà tó bá jẹ́ pé ẹni sùúrù tó bá jẹ́ pé ọmọ ọ̀dọ̀ ló ń ṣe gbogbo orú nǹkan báyìí fún yín ṣó ṣeé ṣe kẹ́ ọmọ ọ̀dọ̀ fídíò gbọ̀kọ̀ mọ́ ẹnìyẹn lọ́wọ́ ni ṣó ṣeé ṣe kẹ́ fall in love pẹ̀lú ọmọ ọ̀dọ̀ ṣó ṣeé ṣe kẹ́ fall in love pẹ̀lú ọmọ ọ̀dọ̀ tẹ́ bá rí pé ọmọ ọ̀dọ̀ ló ń ṣe irú nǹkan báyẹn tó ń ṣe pẹ́pẹ́ fúrúṣẹ́ lè dó ọmọ ọ̀dọ̀. Ẹ wò tó bá pa búrò ìyàwó gan ló ń ṣe pẹ́pẹ́ fún un lójú ìyàwó lọ ìjò. Ẹ dún àbúrò ìyàwó. Ẹ gbàgbé gbọmọ wọn máa jáde lóhun tí ó ti gbọkọ mọ́ àti ẹ lọ́wọ́ nìyẹn. Ẹ ní máa ń pé táṣìírí bá tu tó bá wá lóyún kọ́. Ẹ wo oyún yẹn kò ní mínì ẹni tó mọ ìtọ́jú inú ilé ẹni àṣekínni là á gbé inú ilé fún. So báwo lẹ ṣe lè tẹ́ bá wá ń dún àbúrò ìyàwó yín ní máa wò pa àbúrò ìyàwó yín. Ó ti di ìyàwó nìyẹn. Kí lẹ máa sọ fún ọ̀gá ẹ̀gbọ́n ẹ̀. Ẹ̀gbọ́n ẹ̀ gbogbo àwọn nǹkan tí mo expect látara ẹ̀ tí ò lè ṣe fún mi àbúrò ẹ̀ provide ẹ̀ fún mi so at least káwọn excuse mi kó ń padà wọlé lókun. ṣé ń gbọ́ ẹ̀yin èèyàn so ó mì pé kò sọ́kùnrin tí ò lè dún ọmọ ọ̀dọ̀ àbábúrò ìyàwó tí wọ́n bá ṣe dáadáa. Ṣé discipline rò wípé ṣẹ́rí sáráwọ̀ ọkùnrin tá a bá ṣiṣẹ́ lọ tá a bá ṣiṣẹ́ bọ̀ a ti nígbàgbọ́ wípé mo níyàwó nínú ilé tí ìbá dẹ̀ wọnú ilé lọ yẹn straight ó ní àwọn nǹkan tá a máa expect láti ọwọ́ obìnrin yẹn nínú ilé gẹ́gẹ́ bí wípé this my second person nínú ilé o ẹ wá dénú ilé ẹ̀ rí bẹ́ẹ̀ iná máa mú àwọn ọkùnrin míì tí wọ́n ní lọ lé straight wá kọ́ lọ jókòó síbi apalọ̀. Wọ́n á jókòó síbi tó bá di kan bíi 9:30 sílùú. Ẹjẹ́ àgbé mi hello. Hello. Hello, Azika. Mo ṣì wà lórí program. Ṣé ẹ gbọ́ ṣé Yorùbá obìnrin Yorùbá ló bàjẹ́ jù? Obìnrin Yorùbá ò ti ọ̀gbọ́n ọ̀pọ̀ sí rárá. Bí wọ́n bá sì lẹ́sìn ẹ̀sìn náà, èèyàn máa ń kún wọlé. Wọ́n dẹ̀ sọ ìdí fún yín. Sọ́márìlì, ṣẹ́ni ẹ lọ wọ́ọ̀tì dáadáa tí obìnrin Yorùbá bá wà nípò tí ó wà òkè. Tó bá pàjọ ọkùnrin, wọ́n ti fi ìjọ́sí ọkùnrin tó bá rí bíà. Òkè, ó dẹ̀ pé mo fẹ́ tí ọ̀sọ̀ wọ̀nyí. Á fẹ́ tún ṣe, á fẹ́ gbé sókè. Ṣẹ́ni obìnrin Yorùbá basically báwo ìfẹ́ sọ tí ọkùnrin ọ̀sán pé tọkùnrin bá lówó ju ọkùnrin ju obìnrin lọ nínú relationship ṣùgbọ́n tí tọkùnrin yẹn lè ṣe ó náà ní pé bóyá kó ní extra marital affair. Ọkùnrin lè ní girlfriend márùn-ún. mo fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ yín tí àbúrò ìyàwó yín bá ń ṣe pẹ́pẹ́ fúrú tó yẹ kí ìyàwó yín máa ṣe àbí ọmọ ọ̀dọ̀ ìjẹ́ lè do. mi ò lè do. tó bá méjì ni pé mi ò lè máa sọ̀dí fún yín mi ò lè ṣe méjì ni pé ilé ayé ìfẹ́ gan-an náà nítorí pé àbúrò ìyàwó mi ṣe dáadáa ó ṣe gbọ́n tó bá jẹ́ pé obìnrin tó dáa ni kò ní máa wò pé mi ọkọ ẹ̀gbọ́n ló yẹ kó ń exercise. So that is enough for me to know that it is a no-no. tó bá jẹ́ ọmọ ọ̀dọ̀ tó wà nílé tó dẹ̀ pé òun ló ń take responsibility ìyàwó yín. mi ò lè ṣe àti nǹkan mi lè ṣe. Wọ́n tẹ̀lé sí pé ní pé kí n kàn sáré sọ kí n má gbà ká yín àní ẹ lọ́wọ́ observe tẹ̀
tí ọkùnrin bá ní owó ju obìnrin lọ ó rẹ́ni láti gbé the worst tó máa ṣe ni pé kò fẹ́ ní girlfriend tí obìnrin bá fi lè tí ó bá no ṣé ẹ ń sọ̀rọ̀ nípa obìnrin àbí obìnrin Yorùbá. obìnrin Yorùbá ni wọ́n sọ. àwọn obìnrin ìlú mi nǹkan wọn kì í ṣe bẹ́ẹ̀ ni. àwọn wọn ṣe bẹ́ẹ̀ àìmọye british kó tó fẹ́ black láti Nàìjíríà tó dẹ̀ máa tọ́jú ẹ̀ tẹ́ni ẹ bá wọlé kò dẹ̀ ní ìsù fún tí obìnrin bá fi lè lówó tó ẹ obìnrin tó bring up tó bá fi lè lówó tó ẹ o tó lówó ju ẹ lọ ó yẹ fẹ́ break family yẹn bó yẹ fẹ́ wà independent lọ ọmọ wa. why is it so. bọ̀ nínú oko dídó ńkọ́ ṣé amókódó àwọn obìnrin Yorùbá. well èmi ò ń ṣẹni tó ti tẹ̀sí yẹn púpọ̀ Yorùbá nìkan náà ni mo mọ̀ so mi ò lè conclude lórí ẹ ẹyọ kan tí mo mọ̀ nìyẹn tó bá ti lè ní tó ti lè wà ókè ṣé àwọn máa gbàdúrà kí ìyàwó yẹn má ní lárí ni tó bá ti lówó díẹ̀ báyìí bóyá fẹ́ break home yẹn nìyẹn. tọkùnrin bá ní owó nínú marriage pátápátá ẹ̀ ó fẹ́ ní girlfriend ni bẹ́ẹ̀ tí obìnrin bá ti lè ní owó báyìí bóyá fẹ́ break home yẹn lọ àmọ́ àwọn fẹ́ wà independent ni tèmi nìyẹn. ẹ gbà wá o ẹ jẹ́ ń pe ẹni tó pè mí ẹ jẹ́ ń pè náà ẹ jẹ́ ń pè ní. wọ́n lóbìnrin Yorùbá wọ́n ní I'm telling you wọ́n ní àbọ̀ sí pé single parent ṣe pọ̀ láàrin awádẹ lápọ̀ jù obìnrin Yorùbá ló pọ̀ jù à single parent tá bá ní ká wò lóòótọ́ obìnrin Yorùbá ló pọ̀ jù okó wọn láàmọ́dó wọn láà neat wọn lè ké aṣọ èké ni wọn ní pabia palọ̀ láyẹ àti kọ́ lọ gbé wa jẹja àti dòdò wọn ní àyẹlé tó bá ti ìṣe eré ọwọ́ náà fi wá ṣe níjọ́ tó bá ti fẹ́ lọ sí patí tó ń wá 5 face wọ́n ya ní ká kó ṣọ́ọ̀kì bojú wọ́n ya gbé wa lọ patí níjọba dẹ̀ bá dẹ̀ ti ṣe patí tán ó ti tán nìyẹn patí ti tán sáfìsì wa ti tán wọn ò ní jẹ́ propose sí yín ìjẹ́ béèrè pé kí ló dé tí wọn kì í propose sí obìnrin Yorùbá gbogbo àwọn èèyàn ńláńlá àwọn tá a mọ̀ gan wọn fẹ́ hello. yes sir. kí ló ṣe obìnrin Yorùbá. mo ti pè yín tẹ́lẹ̀ ti gbé ni mo sọ fún yín pé wọ́n máa ń like láti wà independent tó bá ti lówó díẹ̀ lọ́wọ́. ok ẹ̀yin ni. tó bá yẹ ẹgbẹ́ wọn máa fòkó lọ. ok ẹ̀yin ni nọ́mbà mi lè fi pè mí wọ́n ní àwa ẹ̀yin náà ewu gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n dìdí pè mí ni pé ijó wo lórí àwọn Haúsá tó ń ṣe báyìí fúnra wọn àbí kinní kan pé in fact àwọn ò tiẹ̀ obìnrin Yorùbá àwọn ò lè stand wọn àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ Yorùbá ni wọ́n ṣé lóòótọ́ ni àmọ́kódó àdọ̀tí àmọ́kọ́kánlé ìgbà tí mo sọ̀rọ̀ lórí show tí mo ṣe láàárọ̀ tí mo ní àwọn tó ń dó ọmọ ọ̀dọ̀ wọ́n lè mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n ní mi ìyá gbé máìkì kí n lọ máa sọ káàkiri wípé ńgbà tó yẹ pé ọmọ ọ̀dọ̀ tó bá take place ìyàwó pé àwọn máa fall in love pẹ̀lú ọmọ ọ̀dọ̀ ẹ̀dẹ̀rẹ̀ yàn kan tó kọ́kọ́ sọ pé báàbúrò ìyàwó òun gan bá ṣe kíní kan òun á do ó lóun á do the number to call is +44 7404 851 234 ẹ jẹ́ ká gbé call mi. hello. hello àǹtí Yinka. kí lẹ rí sóbìnrin Yorùbá. ṣe rí obìnrin Yorùbá ṣe kí wọ́n parọ́ fún yín aláì tí a mọ̀ nìyẹn o tá a mọ̀ tí a mọ̀ ní kódà tó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọ́n parọ́ fún yín. kí ni wọ́n mọ̀. tí a mọ̀ ní o. kí ni nǹkan náà. tó bá ti jẹ́ polóde yá ọ̀nà èrì ọ̀nà ẹ̀sàfẹ́fẹ́ yẹyẹ jù àṣìbẹ́lẹ̀ Ìbàdàn ẹni ẹ̀sàfẹ́fẹ́ yẹyẹ jù. mo fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ yín tí hello. kódà ẹlòmíì lè má ti lọ sí skul nù wọn ọmọ ẹlòmíì lè má sì máa ń tọ́ yẹ ọkọ ní ilé wọn gbó jẹ gan. mo fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ yín tí ìyàwó yín oh my god hello. hello kí lẹ rí sáwọn obìnrin Yorùbá. hello Ringa. mo ń gbọ́. ó tẹ̀ sí bíbá yìí lọ ó ti bíbá yìí àwọn tó ń tẹ wọn fẹ́ káàmù tó ń tẹ wọn ní bíbá yìí àìmọye wọ́n fi wọ́n pààrọ̀ ṣeré ni àìtọ́ lóòótọ́ níyàwó ilé àbí àìtọ́ lọ́kọ́ bíbá yìí tẹ́kọ́ dídọ́kọ́ ni. even back home in Nigeria nínú mínísírì gan àtọ́wá ní bíbá yìí it happen back home in Nigeria nínú mínísírì wọ́n lóra àwọn ṣeré yẹn àtọ́wá sọ pé ábílẹ̀ ìgbà tó dé ìbò kò ṣeré ẹ̀. In the same ministry. So omi pa àwa yẹn la worse jù. What are you talking about? It's what you know.
I mean, I'm even surprised you saying this. You're supposed to know. We're going to something from your little survey. Because 95% or 5% is what I mean, making you, but majority on their nonsense. They are rubbish. Wow. I need to say, I'm Yoruba. I mean, ministry in Nigeria back home. I'm only going to do another suffering, which is right. You bando one dollar or share. I said, I live on the Igbo. I want to go to my day. I don't want to be better in you, Babo. No matter what you say, you will know. What are we talking about? I'm telling you, all you need to declare about where to my friends, go down. Actually, it's okay. It's okay. The last person that I can realize, I'm not thinking about catching up with the same thing about the motion. Ẹ ṣe ṣàìdẹ ká gbé call mi. Yes, sir. Okay. Hello. 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 Hello, ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ kí lẹ rí I think ẹ kálẹ́ o. Kí lẹ rí sóbìnrin Yorùbá? Hello. 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 Bẹ́ẹ̀ ló ṣe rí o. Kí lẹ wí? Nǹkan tí wọ́n sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí. Kí ni nǹkan tó sọ tó ṣe rí àdá? Ẹ̀yin oníkàtá yìí ló ń bá yín ò kì í lọ dáadáa. Hello. Ẹ náà ti ń gbà. Obìnrin. Mo fẹ́ dá sí program Mo tẹ̀ ṣe. Mo ṣe wọlé ni mo ti ní clean nǹkan tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa. Ṣé rí àwa Yorùbá obìnrin? Ibi tí ọwọ́ wa ò dé afẹ́fẹ́ gbọ̀ngàn fà á. Nǹkan pàtó afẹ́ ṣe. Àwa dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀ ló pọ̀ jù tó ń wo aago aláago ṣiṣẹ́. Òun ni ò jẹ́ kẹ́lò ní ìgòkè. Bọ̀ wọ́n ní àwọn láàtúmọ̀ kódó wọn ládọ̀tí. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin lèmi tí mò ń sọ̀rọ̀ èmi ò dọ̀tí o. Àti nǹkan. Yorùbá dẹ̀ lèmi tí mò ń sọ̀rọ̀. Kò sí látijọ́ tí mo ti ń rìnrìn ayé mi. Kò sí ọkùnrin tí mo date tí ò fẹ́ padà wá. Ìjọ tí mo ti ń rìn pẹ̀lú gbogbo nǹkan kò ń ṣe neatness nìkan. Pẹ̀lú gbogbo nǹkan. Èmi máa ń fi máàkì sílẹ̀ àǹtí Yínká. Máa ń fi máàkì sílẹ̀ pé kó tó róbìnrin. Ìyá mi, ẹ jẹ́ ká mo máa really appreciate tá bá gbọ́ lẹ́nu àwọn ọkùnrin. Ṣé mọ̀ pé nígbà mi ti bá ń ṣe show máa ní àwọn obìnrin ló ní. Show yìí àwọn ọkùnrin ló really ní. Yeah. Ẹ má jẹ́ ká pọ́nra wa àwọn ọkùnrin ló ní show yìí. Màá really like láti gbọ́ lẹ́nu àwọn ọkùnrin. Ẹ má bínú. Hello. Hello, àǹtí kẹ́kálẹ́. Kí lẹ rí sóbìnrin Yorùbá? Obìnrin Yorùbá. Unlike party ni problem obìnrin Yorùbá o. Ní títọ́jú ọkọ ńkọ́. Wọ́n lè lọ yáwó nípa. Ní ti ìyẹn wọ́n ṣì ń try díẹ̀díẹ̀. But majority nu wọn dirty. You understand? Majority nu wọn dirty. Mo mẹ́yẹn kan jẹ́ pé tó bá lọ sí. Wọ́n ti jẹ ayé dànù. Hello. Hello, ẹ kálẹ́. Kí lẹ rí sóbìnrin Yorùbá? Àti ẹ̀ka obìnrin Yorùbá èmi gan fẹ́ Yorùbá mo padà divorce ẹ̀. Mo kọ́ in fact ẹni tí mò ń fẹ́ ń sìn bínú èmi. And it's okay by me. Mi ní parọ́ fún yín o. Mo kọ́ obìnrin Yorùbá mo kọ́ mi ìfẹ́ fẹ́ rí torí obìnrin Yorùbá fẹ́ rí bò. Nǹkan tí bò ni pé tí bò bá sì lọlé ọkọ wọ́n lè ṣe gbogbo fàájì wọn. Kọ́ sí gbogbo eré nǹkan tó bá fẹ́ ṣe kọ́ tó márì. Ìgbẹ̀tàn bá ti lè márì wọ́n máa wà submissive gbogbo nǹkan tí wọ́n máa fi tẹ́ ọkọ ọlọ́run fi jẹ́ pọ́kọ ohun tiẹ̀ nílé wo anywhere wọ́n máa fẹ́ ṣe fún. In fact tí Ìgbò dẹ̀ ní tí nǹkan bá sáfẹ́rẹ́ lọ́wọ́ ọkọ wọn wọ́n máa dúró. Gba obìnrin Yorùbá ńkọ́. Tí wọ́n bá dẹ̀ lò tí Yorùbá bá lówó tóbìnrin bí Yorùbá bá lówó wọ́n á jẹ́ kẹ́ mọ̀ pé àwọn làwọn ní owó. So wọ́n á jẹ́ kí kò sí nǹkan tó kọ́kùnrin yẹn wà ń bẹ̀ fún wọn gbà tí ò sí tí wọ́n bá ti wà òkè wọ́n máa jẹ́ kí ẹ mọ̀ wípé èmi mo lówó mi. So ìgbà tó wà ń bẹ̀ fún wọn yẹn tí wọn ò níyẹn wọn ò ní rògbà yẹn mọ́. So for that obìnrin Yorùbá dẹ̀ dẹ̀tì bàbá ní parọ́ ló kù. Majority. Ẹ bá ní wọ́n dẹ̀tì níbo lórùn ṣóbò lórùn ni àbọ̀yàn àbọ̀ ẹnu.
ẹ wo even though nínú ilé environment pé nínú ilé o nínú kẹ wọlé kó má lè jùbọ́ nínú ilé kó jẹ́ pé wàá fẹ́ máa fojú lé wọn pé ẹni kó lè kúrò ní ẹ mọ̀ kẹ máa pòsíṣàn àwọn nǹkan síbi tí ẹ kẹ máa pòsíṣàn ẹ̀ sí kó jẹ́ kálejò máa kú kó tó lè wọlé wàá ti máa pariwo lẹ́nu ọ̀nà kán lè mọ̀ pé ó ti ń bọ̀. ẹ bọ ilé tó dé ọba lọmọ ẹ lè expect láti rí gbogbo ẹ̀ kórí tónítóní all the time. ẹ mọ̀ ọ̀tọ̀ ni pé ààyè kó bímọ gbogbo ẹni tó ń wá ìbọn náà bímọ ńlẹ̀ ó bímọ sílé ẹ̀ wọ́n á sì mọ̀ pé ọmọdé ló ń lo léyìí àwọn eré ọmọdé bẹ́ẹ̀ kẹmọ̀ kẹ́ wọnú ilé ẹ ti máa rí àwọn eléyìí ò yẹ kó sì kọ́kẹ́ kẹ́ máa pa. bọ̀ bẹ́ẹ̀ ṣe wà yín nísìnyí tíyàwó yín ò bá ṣe dáadáa tí ọmọ ọ̀dọ́ ń ṣe iṣẹ́ ìyàwó yín sí ìjẹ́ lè wà tempted láti du ọmọ ọ̀dọ́. mi ò lè fẹ́ àbúrò ìyàwó mi kò sí ọmọ ọ̀dọ́ mi ì lè fẹ́ ọmọ ọ̀dọ́ ìyàwó mi láéláé. hello. mo understand obìnrin ni mo fẹ́ ọkùnrin ni mo fẹ́ kó dá sọ̀rọ̀ yìí kò ń ṣe obìnrin. ẹ báyọ̀ kóbìnrin náà sọ̀rọ̀. irọ́ mi ìgbà. ó dà mo ti gbọ́. ọkùnrin ni mo fẹ́ kó sọ̀rọ̀ yìí ọkùnrin ni àwọn ló máa sọ kí ló obìnrin fẹ́ sọ kí ló obìnrin fẹ́ sọ. hello. hello àǹtí Yíká. mo ń gbọ́ yín. so obìnrin Yorùbá wọn dẹ̀tì. wọ́n dẹ̀ láìkì pàtí pé kó máa ṣe pàtí wọ́n láìkẹ̀ wọ́n lè lọ yáwó torí pàtí nǹkan tó bí Yorùbá wà fún nìyẹn. bó ṣe o ti marry. mo ti marry. ok tí ọmọ ọ̀dọ́ bá ń get too close sí yín tó jẹ́ pé gbogbo nǹkan yẹ kí ìyàwó máa ṣe ọmọ ọ̀dọ́ ló ń ṣe ló ń gbóúnjẹ fún yín ijó ṣe é ṣe kẹ́ ní soft spot fọmọ ọ̀dọ́. exactly torí ọmọ ọ̀dọ́ yẹn ti fún mi látẹ̀ńṣọ̀n ìyàwó mi ò fún mi látẹ̀ńṣọ̀n. ìjọ ṣe é ṣe kẹ́ do. exactly máa yọ dó ni o máa sáré fún jẹ ní sharp sharp. tó bá wà lọ lóyún ńkọ́. èmi gan mi ní kọjá yẹn mi kò fi lóyún. tí mistake bá lọ ṣẹlẹ̀ ńkọ́. àti nǹkan mistake kò lè ṣẹlẹ̀ o. tó bá wá jẹ́ àbúrò ìyàwó yín tó dára lẹ̀ tó dẹ̀ ń ṣe ìkẹ́ tó yẹ kí ìyàwó yín máa ṣe tó ṣùgbọ́n tẹ̀dẹ̀ fi lọ tó dẹ̀ gbà ńkọ́. àti nǹkan tó bá jẹ́ àbúrò ìyàwó mi ìṣẹ́dá kò yẹ kí n lọ ṣe níta mi lè ṣe nulẹ̀. bọ̀ ibi tẹ́ bá ti ṣe ò máa tàbọ̀ ó faralẹ̀ ó ṣe oúnjẹ gbogbo nǹkan tó yẹ kọ́ ìyàwó ṣe ó ń ṣe ẹ wá nà sí ó gbà ṣe ẹ máa do. àti nǹkan máa do. kí ló dé tẹ́ fi máa do. ṣé oúnjẹ ṣíṣe ṣé tẹ́lómi bá ń ṣe oúnjẹ fún ọkùnrin yàtọ̀ síyàwó ẹ̀ ṣó máa ń jẹ́ kọ́kùnrin nífẹ̀ẹ́ onítọ̀hún ni. àti nǹkan exactly torí pé kí ni ó ṣe oúnjẹ fún mi nǹkan tó yẹ kí ìyàwó mi ṣe fún mi. hello ẹni tí ò bá ti sọ̀rọ̀ sì máa block ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì tó máa pè lélẹ́yìí tó ò bá ti sọ̀rọ̀ nísìn I'm gonna block you. hello mo ń gbádùn yín. hello yeah. hello àti. yeah. hello yes mo ń gbọ́. ṣé wà láìpẹ́. mo wà live bẹ́ẹ̀ ni. all right èmi náà fẹ́ contribute mi mà. ó yá mo ń gbọ́. mo ń gbọ́. so àbúrò ìyàwó yẹn ṣe máa dóra yín pàṣẹpàṣẹ ni. hello. hello. yeah àti nǹkan. mo ń gbọ́. ṣe lè gbọ́ mi dáadáa. mo ń gbọ́. yeah lọ́dọ̀ tèmi ó dà pé nǹkan tó sọ yẹn ó dà pé kò fọ́lọ̀ lọ́dọ̀ mi. because tẹ́ bá wo analysis yẹn dáadáa if you go around Italy, Germany and so many parts of the world ẹ máa discover pé àwọn Edo, Igbo, Ìṣòbò wọ́n kọ́kọ́ jù ń bẹ̀. ẹ má jẹ́ ká parọ́ tọ́ra wa jẹ. This is fact and this is analysis. This does not have to do with obìnrin Yorùbá àbí Igbo. Mo mọ̀ Hausa ń ṣàbà kọ̀ọ̀kan and it's based on their religion. And àwọn ọkọ wọn náà máa ń really lo opportunity yẹn lórí wọn. And that is the truth. So nǹkan tẹ́mi mọ̀ ń pa ṣẹ́ǹgbọ́n. Mo ń gbọ́. Nǹkan tẹ́mi mọ̀ ń pa obìnrin Yorùbá tí mo mọ̀ níbi tí mo rọ́jọ́ orí mi dé ni pé mo mọ̀ pé obìnrin Yorùbá máa ń ṣe show off. Wọ́n bá lówó lọ́wọ́ ẹ máa mọ̀ pé àwọn náà lówó yẹn. I've seen it in so many cases. Mi ò lè ka 1, mi ò lè ka 2, mi ò lè ka 3.
but tá a bá sọ pé obìnrin Yorùbá ló burú jù. In terms of oko dídó àti in terms of oko dídó àti in terms of oko dídó àti bí wọ́n ṣe ń look after ọkọ ńkọ́. I think obìnrin Yorùbá are very good. To me, mi ò lè sọ pé gbogbo wọn ni wọ́n bá àdàbí kí ló kọ. Ṣé nípa oko dídó àbí? Obìnrin Yorùbá tó dáa, wọ́n dáa tán, wọ́n dáa kanlẹ̀. Mo ti rí àwọn obìnrin Yorùbá tó jẹ́ pé they look after their home. In fact, I know one in this UK that she will walk 3 hours away ló máa fi wọ train and she will still come back. Adé tún lọ bí ṣe alẹ́ again ní báyìí 4:30 lálẹ́. Ó máa lọ rí. Ṣé yẹn ló wá fi mí ipò dáa? No, I'm just saying. Kì í ṣe pé mo ń try láti sọ pé ìyẹn ló fi dáa. But mo kàn ń try láti sọ pé àwọn èèyàn tó dáa wà. Kò ní gbogbo pé èèyàn kan wà dáa. Gbogbo ìlú a kàn sọ pé a mọ̀ pé àwọn èèyàn tó dáa wà. A kàn sọ pé èwo ló dáa jù, èwo ló burú jù ni. Bá ṣe sọ pé kíní kan yìí. Ṣé mọ̀ pé ìlú gángan ni ìtò kọjú sẹ́yìn nìyẹn ó kẹ̀yìn sẹ́lòmíì. Lójú tèmi mo lè clear Hausa nítorí religion wọn. But tá a bá mú àwa yòókù Ẹdó Ìgbìrà lórúkọ yẹn nǹkan kan náà ní gbogbo wọn. That is just the truth. Okay. So obìnrin wọn ní tendency pé tán bá ní nǹkan ìwọ. Hello. Yeah, Sayinka Okobola ló ń sọ̀rọ̀. Okay. Ẹ̀ka ni ẹ̀kúṣẹ́. Yeah. Mo like the program tẹ̀ ṣe lẹ́nu because it has a lot to do with our women. Ọba understand. Okay. Torí ẹni kí ló ń ṣẹlẹ̀ sí ọmọbìnrin Yorùbá. Teddy, actually, we have two categories of women nowadays. Àwọn obìnrin mi believe pé tí ọkùnrin bá ti ń fẹ́ àwọn, respect should not be there. Respect is a reciprocal. Olóyìnbó ló sọ bẹ́ẹ̀. Àwọn àgbà ló dẹ̀ sọ wípé bí ìrínisí mi sọnù lọ́jọ́. Ṣé bí obìnrin tó bá pọ́n ọkùnrin lé, tẹ́ bá wò nowadays, Muslim men lost their marriage because of the ones they are managed out there. Kò sí ìdílé tó ṣe wípé kò sí obìnrin tẹ́ lè máa date tí ọkùnrin tó ti fẹ́yàwó tó bá fi lè ní àlè ìta níṣẹ́ la lè yẹn máa pọ́nlé tó máa kẹ̀ á fún ní full attention. Kó lè lose ilé ẹ̀. Àwọn tilé ti believe pé àwọn obìnrin tilé ti believe pé torí pé àwọn ti wọlé bọ́n ṣe wá wọlé yẹn ẹ ti ṣe program kan lórí ẹ̀rí. They diverted their attention on their children. So the man now become of no use. Kò dẹ̀ sí ẹ̀yin náà lè sọ pé ibi ọ̀pọ̀lọ́ bá ibi ó bá tutù ọ̀pọ̀lọ́ bá sí. Kò sẹ́ni tó máa rí ibi tí wọ́n ti ń pọn lé tí ò ní nǹkó jẹ sílẹ̀. Tí mo bá ń care tí mo cherish ìyàwó mi, I give her all she needs to take care of the children and herself. Mo wá délé, she found it difficult now, to give me that attention. Now, tẹ́ bá wá délé, than ẹni sùúrù, tẹ́ bá délé pé most of the time tẹ́ bá délé ọmọ ọ̀dọ̀ ló máa attend sí yín. Ìjó irú nǹkan bá yẹn, ìjó lè fà á kẹ́ fall in love pẹ̀lú ọmọ ọ̀dọ̀ kẹ́ dẹ̀ máa ronú láti dó ọmọ ọ̀dọ̀. Oríṣiríṣi ọkùnrin ló wà. Somebody like me, tó bá ti lè jẹ́ àbúrò ìyàwó, ẹbí ìyàwó, ẹ̀gbọ́n ìyàwó, kó jẹ́ àbúrò ọ̀rẹ́ mi pàápàá. Tó bá bọ́ra ẹ̀ sí òun ara mi ò lè dìde. Tó bá jọmọ ọ̀dọ̀ ńkọ́. Kó jọmọ ọ̀dọ̀ kò sí ní tó fẹ́ kò sí bó ṣe fẹ́ gbé. Bọ̀tọ́mọ ọ̀dọ̀ máa ń fún yín lóúnjẹ all the time. Tó yẹ kí ìyàwó máa ṣe tó ń ṣe òkè ẹ̀ kí ló máa ṣẹlẹ̀. Oríṣiríṣi ẹ̀dá lọ́lọ́run dá lọ́kùnrin. Ọkùnrin mi wà tó ti. Kò gbọ́dọ̀ rí half naked obìnrin méjì. No, ṣe rí ọmọ ẹ máa gbọ́ ọmọ ọ̀dọ̀ ẹ̀ rí half naked ẹ̀. But the ọmọ ọ̀dọ̀ yẹn will always be there anytime tẹ́ bá wà around òun ló máa serve yín tíyàwó yín bá ń sùn òun ló máa dúró. Attention because that is the person that gave you. Tíyàwó yín bá ń sùn ọmọ ọ̀dọ̀ ló máa wà ń bẹ̀. How does it feel? Hello? Hello, sir. Yes, sir. Yes, ma'am. Yeah. Mo fẹ́ dá sí. Mo ń gbọ́ yín, sir. Mo ń gbọ́ yín. Yeah, mo ń gbọ́ tí gbogbo àwọn ọkùnrin tí wọ́n wà responsible. They are fighting for their own mind. No. Sọ pé àwọn obìnrin kan dọ̀tí. I'm very sorry. Ẹ ní sùúrù ẹ má sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn. Ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn. Ẹ má sọ pé àwọn ọkùnrin. You are entitled to your opinion. Ẹ share opinion yín ni ẹ má bu ẹnìkan.
Okay. No. Okay, ma. Please. I'm sorry to say that. Ṣẹ́rí bí wọ́n ṣe ń sọ pé ìyàwó mi dọ̀tí. How about them? Àwọn gan ń kọ́. Wọ́n ní tí ìyàwó ẹ bá dọ̀tí, you should know how to clean your wife. Now I want to put it to you, sir. Irọ́ àwọn obìnrin míì wà tí wọn kì í dọ̀tí jẹ́ pé tí live bá ṣe ń ṣe tó ṣe ń bímọ sí náà máa wá dọ̀tí. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Just this last week, ọkùnrin kan bọ́ síta ó lọ ń gbálẹ̀. Ó di wàhálà ìyàwó ẹ̀ dẹ̀ ká because ó discover pé ìyàwó ń dọ̀tí but ìyàwó is the type tí ò lè sọ fún tó máa sọ dìjà. How about that? Mo understand because mo understand it but only kò sí nǹkan tí àwọn wọn bá ṣe kò sí nǹkan tí ò bá ṣe you don't need to come outside. Mo gbọ́ tẹ́lẹ̀ kan sọ wípé òun á máa dún òun á mú àánú àbúrò ìyàwó òun á máa yọ ọdún. Mọ́mì nǹkan tẹ́ni ẹ̀gán bá ṣé mọ́mì wà lọ́dọ̀ yín? Ó máa bá a sùn. Ṣé mọ́mì wà lọ́dọ̀ yín? Ṣé ìyàwó yín wà lọ́dọ̀ yín bí? Ìyàwó mi ò sí níbí. Okay. Kò sí níbí but see mi ò lè ever think of pé okay o the best thing for me ni pé àbúrò ìyàwó mi ọmọ ọ̀dọ̀ mi ni màá bá a sùn. Irú respect wo ni mò ń fún ìyàwó mi yẹn? No, that is you. Ẹ má condemn anybody. Èmi ò like ibi tẹ́ ẹ mọ́rọ̀ lọ yẹn. Ẹ jẹ́ káwọn èèyàn free láti sọ̀rọ̀. That is you. Hello? 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 Nǹkan burúkú, nǹkan tí ò dáa. Ẹ má condemn anybody. That is you. Nǹkan tó kàn tí yín lè gbà. Ẹlòmíì, ipò obìnrin, mo ti rẹ́ ń tẹ́ pé obìnrin kò béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ jẹ lásán, ó dẹ̀ ń fall in love pẹ̀lú obìnrin yẹn. So nǹkan tẹ́lòmíì lè gbà. Don't come here to condemn anybody. Hello, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Yeah, ẹ jọ̀ọ́ ṣé rí gbogbo most nǹkan tí àwọn èèyàn wá ń sọ. Most of it is true. Ṣé ń get? Òótọ́ ni nǹkan táwọn èèyàn sọ. But nǹkan tèmi kàn observe lára àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sáwọn obìnrin wa ni wípé ẹ mọ̀ wọ́n máa ń pe kinní kan ní ilé mosú tó máa ń dá ẹ̀hún ló máa ń cause problem jù. Because ṣé ń get ẹ̀? Because wọ́n ti believe pé táwọn bá ti kúrò lọ́dọ̀ ọkùnrin wọ́n ní ìgbéraga gan ṣé ń get? Wọ́n ti believe pé táwọn bá ti kúrò lọ́dọ̀ ọkùnrin ilé ẹ̀ bàbá àwọn làwọn ń padà sí. Àwọn ìlú wo nìyẹn? Ṣé Yorùbá, Ìgbò, àbáwúsá? Kí lẹ rí? Yorùbá, Ìgbò, àbáwúsá. Yoruba, I'm talking of Yoruba. Okay. Yeah, I'm talking of Yoruba. Wọ́n máa ń pe kíní yẹn, wọ́n máa ń pe àwọn Yorùbá máa ń sọ kíní yẹn ní pé ilé mosú ń kó fẹ́ lọ dálé mosú ṣe ń gẹ̀tẹ̀. So bóyá nítorí nǹkan yẹn ló ń kọ̀ sí gbogbo most àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn obìnrin wa. Ṣé ti understand? Okay, like me now, I never marry. But ìyàwó brother mi tí mo gbé lọ́dọ̀ ẹ̀ díwé bó ṣe máa ń behave bí kò máa lọ́rùn mọ́ àwọn ìyàwó tó máa ń lọ́rọ̀ ìró mọ́ yà kiri àdúgbò. Ṣẹ́ǹgẹ̀ tí wọ́n ní pé wọ́n sí nǹkan ọkàn máa lọ síbẹ̀. Mo fẹ́ bèrè kankan lọ́wọ́ yín. Ìjẹ́ bẹ bá marry tíyàwó yín ò fún yín látẹ̀ńṣọ̀ tí ọmọ ọ̀dọ́ dẹ̀ wà nílé tó yẹ pé gbogbo iṣẹ́ tó yẹ kíyàwó yín máa ṣe ọmọ ọ̀dọ́ ló ń ṣe. Ìjọ lè mú yín ní soft spot fọ́mọ ọ̀dọ́ pé kẹ́tẹ̀ yẹ ọmọ ọ̀dọ́ wò. Ṣẹ́rí kéèsì tẹ dárúkọ yẹn our generation sìn yà máa ṣe o. Ẹni bó wá ló lè o ẹni sílẹ̀. Ẹ bá mọ bá ní bàrà o àwọn ẹlòmíì lè fẹ́ máa parọ́ fún yín lórí online ṣẹ́ǹgẹ̀t but generation sìn a máa ṣe kò dẹ̀ kan tí ẹ kì í ṣe àwọn ọmọ ọ̀dọ̀ sìn tó ń gbà tó jẹ́ pé àwọn èèyàn máa yọ̀dí yọ ogbó ẹ̀ ṣẹ́ǹgẹ̀t. Tó bá lóyún ńkọ́. Because tó bá lóyún ọmọ ọmọ yẹn máa package ara wọn náà ọmọ ọmọ ṣe máa package ẹ̀ ṣẹ́ǹgẹ̀t but àwọn obìnrin wa bá wọn sọ̀rọ̀ gidi gan kọ́ńtà kọ́mọ̀ máa gbẹ́kẹ̀lé pé àwọn ń lọ dálé mosú ó ti kọ́mọ̀ fún wọn jù. ṣé nǹkan tẹ̀ ń try láti sọ sí ni wípé tí ọmọ ọ̀dọ́ bá ti ń ṣe nǹkan tó yẹ kí obìnrin máa ṣe nínú ilé ó ṣeé ṣe kí ọkọ máa jí ọmọ ọ̀dọ̀ dó. kò ṣe bó máa jí dó ó máa lá gidi gan ni kò ṣe bó máa jí dó ó máa lá gidi ó máa lá gidi kò ṣe dẹ ẹ bá ń sọ̀rọ̀ ẹ máa sọ pé generation ta wà 21st century yìí ó máa lá gidi ni kò ṣe pé ṣeré ìyàwó tí ò fún ẹ nítẹ̀ lọ́rùn tó jẹ́ pé wàhálà ẹ̀ pọ̀ tó yẹ kó lọ sí ṣọ́ọ̀bù lásìkò kò kàn tí ẹ̀ ń ṣàwọn tó máa ń gbẹ́sìn ṣẹ́rí I don't want to talk too much but àwọn obìnrin wa àdẹ̀ fẹ́ another most our generation say fẹ́ another country ṣẹ́ǹgẹ̀t like me now I wish to marry you my Yoruba people because most of nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn
èèyàn gbọ́dọ̀ má rí try bẹ́ẹ̀ kó lè fi ní tẹ́lọ́rùn but àwọn obìnrin wa àti kékeré wọn àtàgbàlagbà wọn problem wọn ti pọ̀ jù tẹ́bákan tẹ̀ wá ra àwọn ọmọ wa ń sìn àwọn at age of 18 wọ́n ti lọ lóyún jọ kò sọ́mọ kò sí you know that thing is ó ń irritate àwọn èèyàn gidi gan ó ń dùn wá gan. tẹ́bá. mo rí pé àwọn èèyàn ń try láti pè wọlé gan ni o. Happy birthday ma. Hey God. Ìyá wa Yínká TNT èmi ni mo sọ fún ṣèkàkẹ́ gba gold. Ok màá pè yín padà. Hello àti Yínká ẹ̀ka lẹ́wọ̀ ẹ̀kújọ́ mẹ́ta ò ṣàlàáfíà báwo ni iṣẹ́ báwo lẹ́wìtì báwo ni business family ńkọ́ ṣàlàáfíà lè wà ọlọ́run máa ràn yín lọ́wọ́ ẹni tó julẹ̀ mọ́lẹ̀ o ẹni ríjọ́ ti bí máa ń pọ̀ náà àfọ́bàdàbà kò ní jẹ́ tiyín o ẹni rógun wàhálà o ẹni rógun ẹjọ́ o ìdààmú ò ní jẹ́ tiyín o ẹ̀ka lẹ́mà o. So orúkọ tèmi ni Ẹyin. Kí ló lè fà á tí ọkọ lè dó ọmọ ọ̀dọ̀? Kí làwọn nǹkan tó lè fà á? Kí làwọn nǹkan tó lè fà á tí ọkọ lè fi dó ọmọ ọ̀dọ̀? Ọ̀la àti Yínká ẹ̀ka sọ pé ètò. Kí làwọn nǹkan tó lè fà á tí ọkọ lè máa fi dó ọmọ ọ̀dọ̀? Hello àti Yínká. Hello. Ẹ kálẹ́ ẹkújọ́ mẹ́ta. Ẹ kálẹ́ o. Nǹkan tí mo rí sí ọ̀rọ̀ tẹ́ ń sọ ni pé àwọn obìnrin wa tó jẹ́ Yorùbá wọ́n dẹ̀ tí àti Yínká mi ò lè parọ́ tàn yín but few nínú wọn ló neat mo ti máa rí o but ìyàwó mi ó wà òkè ó dẹ̀ neat níwọ̀nba tọmọbìnrin neat àti Yínká mo pàdé ẹnìkan ní platform yín akànjọ sọ̀rọ̀ dọ́rọ̀ ní ọjọ́ tá a ríra ojú mi rí ṣégè. Kí lẹ rí? Ṣé ó rùn ni? Ṣé ó bò ẹ́ rùn ni? Àti Yínká mo fẹ́ la òórùntọ̀ tó jáde láti inú pint ẹ̀. Ẹni sùúrù bó ṣe lè jẹ́ pé kẹ́ ẹ lá òbò tó ṣé first time tẹ́ máa kọ́kọ́ rí nìyẹn? Ṣé first time tẹ́ máa kọ́kọ́ meet nìyẹn? First time tí ọjọ́ àkọ́kọ́ tá a jọ sọ̀rọ̀ ní platform yìí tá a kàn gba nọ́mbà. Bọ̀ ṣé first time tẹ́ máa kọ́kọ́ ríra yín nìyẹn? First time tá a máa kọ́kọ́ pàdé. Kí lẹ fẹ́ lá òbò obìnrin nígbà tẹ́ máa kọ́kọ́ rí ní first time fún? Why? Èmi like ẹ̀. Tẹ́ bá wá like ẹ̀ kí lẹ ń put life yín at risk fún? Kí lẹ ṣe risk assessment yín fún? Ẹ mọ bí tó ti jáde, ẹ mọ bí tó ti ń bọ̀, ẹ mọlé tó wà, ẹ mọ àwọn tó ń dó, ẹ pàdé lórí platform kan, ẹ dẹ̀ ríra for the first time, ẹ dẹ̀ fẹ́ gbẹnu sóbò ẹ, ó yẹ kẹ́ ẹ mú tọ̀ ni. Òórùn ìtọ̀ tẹ́ ẹ bó tẹ́ ẹ gbá lábẹ́ yẹn kò yẹ kó. No, gbẹ́mọ̀ pé nǹkan tí èèyàn ti like àti Yínká àwọn obìnrin wa wọ́n dọ̀tí. Ṣé obú ẹ wá rùn tọ̀ ni? Kí lẹ sọ? Obú ẹ rùn tọ̀. Kò ṣe dáadáa ẹ mọ̀ àwọn obìnrin tó máa ń tọ̀ tó máa ń fi tíṣù nù abẹ́ yẹn ni tó yẹ kó máa fomi fọ̀ tẹ́ bá ti tọ̀ ẹ fomi tábà ẹ fomi sí everything kó clean but tíṣù náà wọ́n máa lò. Ẹ máa dóbìnrin míì gan àyàgá máa rìn yín ẹ fà lè máa látọ̀mùtọ̀. Irọ́ ni ò kí ló dé ṣé bò wọ́n máa ń rùn ni. Wọ́n ń tọ́jú ara ní ẹmọ ẹlòmíì tó bá ti àwọ̀ pint àwọ̀ tight àwọ̀ jean á dẹ̀ máa ṣiṣẹ́ inú oòrùn á máa rìn kiri inú oòrùn tó bá tún délé lálẹ́ náà kò ní lè ṣe gbogbo ẹ̀ ẹlòmíì àti Yínká a lot of things pọ̀ bọ̀ nǹkan tí ò jẹ́ kémi bílíìfì pé 100% torí ìyàwó tí mo fẹ́ ó màrà mu níwọ̀nba tiẹ̀. Ṣé máa ń lábò ìyàwó yín? Tí ìyàwó tèmi tó bá fi ojú tẹ̀ sílẹ̀. Ṣé máa ń lábò ìyàwó yín? Àti Yínká mò ń la ńgbà kan bọ̀ gbà tó yá ó change jẹ́ ó dọ́kẹ́ religious kìnìkan wẹ́ èmi náà mo ṣáà ọ̀dà sáré torí pé ó ń fún mi nìkan tí mo wá but tó bá ti di situation tó jẹ́ pé ìyàwó mi fojú sí ẹ̀ sílẹ̀ kò ṣe ọmọ ọ̀dọ̀ ló ń dáná fún mi ló ń ṣèkẹ́ mi ló ń tọ́jú mi ló ń ṣe kiri màá lá ọmọ ọ̀dọ̀ o. Ẹ dún ọmọ ọ̀dọ̀. Màá la àti Yínká màá la o tó bá jẹ́ pé ọmọ ọ̀dọ̀ ló lè fún mi ní nǹkan tí mò ń wá nínú marriage ọmọ ọ̀dọ̀ ló lè fún mi ní happiness màá lé ìyàwó jáde
Wow. Okay, àwọn ọkùnrin a nídìí wípé ká lọ síbi iṣẹ́ ká délé kílé kó wà clean ká rẹ́ni pamper wa. So tí ọmọ ọ̀dọ̀ bá jẹ́ pé tẹ́ dé láti ibi iṣẹ́ ìyàwó ti sùn ọmọ ọ̀dọ̀ ló ń dáná ló máa ṣàfù yín ló máa palẹ̀ mọ́ ìjọkọjọ́ kan ìṣá. Tó bá jẹ́ pé ọmọ ọ̀dọ̀ ló ń dáná tó ń ṣe favourite dish tí mò ń jẹ oúnjẹ tí mo like jọ ọmọ ọ̀dọ̀ ló ń ṣe ló ń fọṣọ mi ló ń kẹ́ mi lójú ló ń kẹ́ mi lọ́tún àti nǹkan máa fẹ́. Ẹ wá tó bá máa jáde ni kó jáde tí ò bá lè jẹ́yàlé kọ́mọdọ̀ jẹ́yàwó kó jáde tó bá dẹ̀ faramọ́ no wàhálà. Àwọn ọkùnrin ẹ wo a ní ìdí pé ká lọ síbi iṣẹ́. Mo lábúrò ìyàwó but Ọlọ́run ní jẹ́ kéṣù wọnú mi o àbúrò ìyàwó mi fàìn ju ìyàwó tèmi lọ o mi ò lè parọ́ fún yín ó fàìn jù lọ but normal nílẹ̀ Yorùbá nílẹ̀ Áfíríkà ìjà ti nígbà kan tí oko yín lè sí rí bí àti nígbà kan tó kó yín lè sí rí tẹ wá ní Ọlọ́run jọ̀ọ́ o má jẹ́ kéṣù gbò mí o. Dáadáa tí n bá rí ẹ̀yìn ẹ̀ lásán oko mi máa lè débi pé kí wọ́n á rí níkẹ̀dí ẹ̀ but ìjẹ́ ti sọ fún ìyàwó yín rí pé má jẹ́ kó wá sọ́dọ̀ wa jẹ́ kó máa lọ́lé ìjẹ́ ti sọ bẹ́ẹ̀ fún rí nígbà tó kó yín ni. No mẹ èmi àti ẹ kò sí nǹkan tó tẹ̀lé papọ̀ ìgbà tí mo ti fi wà ní skul èmi àti àwọn obìnrin tó jẹ́ pé àjọ máa ń gbénu àwọn kọ́ọ̀tù ẹ̀bọ̀ ẹ ní ẹlábùrò ìyàwó yín tẹ bá rí ìdí ẹ̀ lẹ́yìn pókó yín máa ń le nà. Bẹ́ẹ̀ ni bọ́ọ̀tà Ọlọ́run má jẹ́ mi ò lè ṣe nǹkan tó jẹ wọ́n báyẹn so Ọlọ́run má jẹ́ kéèyàn pé ẹ jẹ́ ká gbé call mi kí ló lè fà á. Àwọn kan ti pè mí wọ́n ti fẹ́ẹ́ pè mí jẹ́ kí n gbé call yìí jẹ́ kí n gbọ́ voice note. Ẹ kálẹ́ sísá yín ká ẹ kálẹ́ ẹ kú ètò mo gbádùn yín pẹ̀lú ètò tẹ̀sí alẹ́ mi tẹ̀sí pé nọ́mbà yín ní nọ́mbà láti gbé fóònù. Èmi máa fẹ́ sọ ìrírí tèmi nípa ọ̀rọ̀ obìnrin àwọn ọkùnrin tó ti sọ ṣáájú mo kí wọn mo lù wọn lẹ́gbẹ̀ẹ́ nù ṣáájú obìnrin Yorùbá ò dáa o obìnrin Yorùbá ò dáa mo dẹ̀ ní àti ṣí àtẹ̀símọ́nì kan pẹ̀lú yín ní àárọ̀ kùtù ọ̀la tó bá ti jí lọ́rọ̀ yìí obìnrin Yorùbá. Ẹ jẹ́ kí n pe máa yìí wọ́n ti pè. Kí lẹ ló ṣobìnrin Yorùbá? Ẹ kálẹ́ mọ̀. Kí ló ṣobìnrin Yorùbá? Yes, mo tẹ́ fọ́sọ̀ sísà pé mo fọ́sọ̀ sí ilẹ̀ gbọ́ mo fìtì ní mo ti tẹ́ fọ́sọ̀ sí mo ọdọ̀ la máa sọ ìrírí tí mo. Ok, ẹ jẹ́ ká gbọ́. Yàtọ̀ sí pé obìnrin Yorùbá wọn mọ̀ kódó obìnrin Yorùbá gan fúnra wọn ní àpọ́nlé kankan rárá bó ti ń kó kéré mọ́. Ẹ bá gbọ́ àwọn tí nǹkan táwọn ẹlẹgbẹ́ mi ti sọ ṣáájú báwọn ẹ̀gbọ́n mi àtàwọn àbúrò mi ti sọ ṣáájú ni pé tóbìnrin Yorùbá bá lówó wọ́n máa ní ìgbéraga sí ọkùnrin ó tọ́ ni especially àwọn ọmọ ilẹ̀ tẹ́ bá ti billion up ọmọ ilẹ̀ tẹ́ bá ti billion up tí ó bá yẹ pé wọ́n ti grow dáadáa tó ti wá lówó èkó owó ẹ̀ tó wá ju tọkọ tí ó fẹ́ wọn sílé lọ tó ti rí owó gidi tó bá tọ́jú ọkọ ju ìyàwó ọ̀rọ̀ awakùnrin mo ní bá ń kó obìnrin orúkọ tẹ́lẹ̀ sọ obìnrin ní ẹyẹ téńté nígbà tó bá pà lórí ke téńté nígbà tí gidi tó bá ti dá ẹyẹ téńté bá fún lọ ṣé ní lórí ọ̀rọ̀ yẹn o èmi ní ọ̀rọ̀ tó mo fẹ́ sọ ọ̀rọ̀ tó dẹ̀dẹ̀ bá ọ̀rọ̀ tó mi ìlú. ọ̀rọ̀ tó mi ìlú hello hello ṣe bẹ́yìn lẹ pè ẹ sọ̀rọ̀ sókè. Ẹ rama ẹ kú ètò. Orúkọ mi ni Ọláwùmí. Mo fẹ́ dá sí pé èrò. À ń gbọ́. Sẹ́rí obìnrin Yorùbá ló wọ́ sí. Kí ló dé? Ẹ mọ̀ kan tó fà á mo ní 2 points tí mo fẹ́ bring out l'Amẹ́ríkà yìí mo fẹ́ ti ṣe pé sọ. Sẹ́rí tí ọkùnrin bá dé Amẹ́ríkà yìí lọ́kùnrin Yorùbá ó máa respect family ẹ̀ ó máa bẹ̀rù pé òun fẹ́ kí gbogbo nǹkan tó ń ti ṣe láti ọjọ́ ìkúdà. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ẹ jẹ́ kó jóbìnrin o tó bá jóbìnrin gbò ló dé bí wọ́n ti ní covenant pẹ̀lú ọkọ wọn níbi wọn majority wọn about
60-70% wọn ò ní ṣàgbèrè gan. Wọ́n máa sọ pé àwọn ò gbọ́ pé ó máa pa ọmọ wọn, ó máa fẹ́ẹ̀tì ọkọ wọn, máa ṣe, wọ́n sì bìlífù rẹ̀. Hausa òkè ẹ̀ ní wá. So obìnrin Yorùbá, àwọn ló máa ilé ọkọ gbogbo wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti máa bìlí pé privilege wọ́n máa wà lọ́dọ̀ ọkùnrin kan ní ká máa gbélẹ̀ lẹ́sẹ̀ láì gbẹ̀yìn wò. Ìyẹn ìkíní. Eléyìí tí ò bá dẹ̀ sí lọ́dọ̀ ọkùnrin pé bóyá ń gbé bẹ́ẹ̀ tó kì í máa rí eléyìí tó bá wù tó bá sì lè bímọ gan tó máa bí wọn láì gbó tọkọ ẹ̀ pé ayé ọkọ ti bàjẹ́ ibi tó ṣe fún ilé nìkan ló máa rántí. tó ṣe rí eléyìí tó dẹ̀ wá burú jù bẹ́ẹ̀ òun ni pé eléyìí tí ò bá wá sí ilé ọkọ o àgbèrè is my second job. Wọ́n á máa yálé láti ilé tó ti kejì imagine that. Ọ̀rẹ́ afẹ́ ọ̀rẹ́ ọkùnrin á dẹ̀ máa mú wọn á máa sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀. Ṣé ìrì báyìí ó máa bẹ̀ ó ń gbéṣẹ́ ní báyìí ó fẹ́ àgbà gbogbo ẹ̀ bó ṣe máa ṣe nìyẹn. Tọ́ǹtì kejì tó fi fẹ́ẹ́ síta ni pé tó bá jàjà tó bá wá jọ wá àwọn àtọkọ àtìyàwó tó bá jọ wá tọkọ bá mistake bóyá ní pé obìnrin yẹn bóyá kó lọ sí kóòtù kan àbí bíi nọ́ọ̀sì tó ṣe tó bá ti ṣe tó báyìí orí ọkọ ìlú máa padà tí ó máa tú lóye ká ní lẹ́sẹ̀kẹsẹ̀ tó nǹkan tí mo fẹ́ sọ fún yín nìyẹn. Ẹ ṣé gan. Ẹ jẹ́ ká gbé kọ́ ẹ jẹ́ kí n pè tí ò bá ti kí n ṣe ọkùnrin mi ní bá wọn sọ̀rọ̀. Ẹ má gbàgbé ilẹ̀ Danabit Homes and Properties. Ẹ má gbàgbé ilẹ̀ wọ́n sì ń ta wàràwàrà o fún gbogbo àwọn tó bá fẹ́ rà. Hello? Ẹ kálẹ́ o. Kí lẹ rí? À ń gbọ́ ẹgbóhùn sókè kí lẹ rí sóbìnrin Yorùbá? Àwọn obìnrin Yorùbá ó kù díẹ̀ káàtó fún wọn. Kí ló dé? Oríṣiríṣi ló wà ńbẹ̀. Ìṣe gbogbo wọn náà ni ò dá o, but púpọ̀ ni wọn ni ò dá. Especially l'Amẹ́ríkà, obìnrin Yorùbá mi gbọ́dọ̀ sọ̀kọ̀ ẹ̀ lẹ́nu. Tó bá ti di pé ó ti wà l'Amẹ́ríkà báyìí, wọ́n máa yọwọ́ forward. Ìgbà náà máa ga jù ọkọ wọn lọ. Nǹkan tọ́kọ wọn bá ní kí wọ́n máa ṣe wọn ṣe mọ́. Obìnrin Yorùbá mi gan rin tó bàjẹ́ dé, ó máa ń rìn ọkọ ẹ̀ sí. A máa ń rìn ọkọ ẹ̀ sí. Èmi ti rí obìnrin Yorùbá tó rìn ọkọ ẹ̀ sí l'Amẹ́ríkà yìí. Tó lè rìn ọkọ ẹ̀ fún jẹ́ pé wọ́n àtọ́kọ ẹjọ́ ń lò the same bathroom. Torí pé ọkọ ẹ̀ sọ fún pé ó ti ń bá bàbá òun sọ̀rọ̀ fún dá. Ọkọ ẹ̀ ló mọ l'Amẹ́ríkà ó máa ń gbé ọ̀rọ̀ mi lọ. Pé kó kọ̀ bathroom náà wọ́n jọ ń lò. Ó lóun ti ṣe tọ́kọ́ tó bá ṣe fún wọn àpò. Báyọ̀ lọ pé kó ti wà l'Amẹ́ríkà tó ti ṣiṣẹ́. Kò dẹ̀ fi wọ́n lẹ́ ara iyọ̀ tí lérí. Ọkọ ló san bíìlì ló san everything. Nígbà pé story tí yín lẹ́yìn sọ yẹn. Lọ àmọ́ yẹn tó ti ṣẹlẹ̀ ní sọ oríṣiríṣi lobìnrin. Kọ́tí mi ń sọ̀rọ̀ àti sọ fún ènìyàn. Ẹ ṣé gan. Tó. Ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín, màá drop ẹ̀ láàárọ̀ là. Ó ga o. Hello? Àti ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Yes ma. Ṣẹ̀rí kan tí mi fẹ́ sọ ṣe bí àwa níbù nílùú yìí. Àwa Nàìjíríà mo ní ọmọ Zimbabwe kan. Ṣẹ̀rí kò kì í béèrè owó oúnjẹ ló máa tó bá ké bóyá mo fẹ́ wá sódò ó máa ní pé ṣé kò ń sẹ́ǹdì owó train tí màá fi wá. Ṣẹ̀rí but àwọn tí Nàìjíríà ẹ máa gbọ́ ṣé wàá send £100 náà kóhun tó wà. Ṣó ti yẹ yín náà yẹn? So it's 100%. You are right ma 100%. So nǹkan tẹ́mi kọ́ lè sọ sí ọ̀rọ̀ yẹn nìyẹn. Ìjẹ́ tí ẹ bá fẹ́ marry tí ọmọ ọ̀dọ̀ wá fún yín ní attention gbogbo nǹkan tó yẹ kẹ́ máa ṣe tọmọ ọ̀dọ̀ ń serve yín tó ń tẹ́bẹ̀ dín ìjẹ́ lè mistakenly do ọmọ ọ̀dọ̀. Àǹtí mi time tower yìí generation tower yìí
a máa lò bẹ́ẹ̀ o. ṣé ẹ wá advice àwọn obìnrin pé kó má gbọ́mọ ọ̀dọ̀ ni pé kò likely pé ẹ ní dọ́mọ ọ̀dọ̀. That is right. You have to do your own work very well because tí o bá ti lọ gbọ́mọ ọ̀dọ̀ tọ́mọ ọ̀dọ̀ bá ti lọ ń ṣe iṣẹ́ jù ẹ lọ. My sister, àwa ọkùnrin yìí, aláìka ọmọdé pé tó moderate tó dẹ̀ ń ṣe nǹkan tó yẹ kí ìyàwó máa ṣe. Ṣó ti yẹ yín? Bó ṣe rí ni ó máa jù sí i. A máa jù sí i. Ẹ má yẹ káwọn kan máa parọ́ fún yín, a máa jù sí i. Báwo lẹ ṣe máa ń feel tẹ́ bá délé tẹkọ̀ báyàwó yín ní kitchen tó dẹ̀ pé wàhálà yín ló ń ṣe pé kẹ́ jẹun ọ̀ kẹ́ délé kẹ́ bá ọmọ ọ̀dọ̀ kẹ́ pọ̀ ọmọ ọ̀dọ̀ ló ń ṣe oúnjẹ wọn níyàwó yín ti sùn, báwo lẹ ṣe máa feel? Màá fi pa ọmọ ọ̀dọ̀ yẹn gan ti bá rí pé tó bá yẹ pé òótọ́ ló ti sùn. Màá kọ́ lọ bá náà, màá kọ́ fún ní ọ̀g. Ẹni tó yẹ kó ṣe òun kọ́ ló sùn yẹn, ṣé inú yín máa dùn sí? Tó bá pẹ́ yìí náà lẹ wà nínú sùn yẹn, ṣé inú yín máa dùn? Ẹ̀dẹ̀ èèyàn kan tó ń ṣe nǹkan tẹ́tẹ́ jẹ. Àǹtí mi, ẹ gbàgbé, à á lò bẹ́ẹ̀. Tó bá wá lóyún kọ́? Àníjẹ́ kó dé lẹ́bù yẹn náà ni. Tó bá lọ mistake ní oyún. Àníjẹ́ kó dé lẹ́bù yẹn. Tó bá lọ mistake ní oyún. Bọ̀ tó bá ti wáyé, ó ti wáyé. Gbà tó ti jẹ́ pọ́mọ ọ̀dọ̀ ni. Kì í ṣe ẹ̀jẹ̀ èèyàn, àwọn àbúrò ìyàwó ẹ̀. Ẹ máa fẹ́ ni o. Bẹ́ẹ̀ ni o. Ìyàwó ló gbọ́njà lẹ́ẹ̀fọ́ ló kò jẹ náà. Jerry, ẹni tí mò ń sọ fún yìí, ìbábú èyí, ìbábú ìlejì, kò ní ẹ̀fà. Ó tún máa tún sọ pé the first time tí ó ní ṣé kò ń sẹ́ǹdì owó sí mi kí n fi wá. Ẹ̀rù bá mi. Only TNT need to do main version. I will do main version. Don't worry. I will do main version tomorrow. That is it, man. All right, sir. Only TNT need to do main version. Àwọn obìnrin yẹn ń para gidi. Wọ́n fẹ́ kó fún yín mi ìfẹ́. Tí bá gba àwọn obìnrin yìí ò ní jẹ́ ká gbádùn show yìí. Wọ́n máa kó fún yín gidi ní big time. Wọ́n fẹ́ kó fáwọn ọkùnrin. Àwọn obìnrin ò ń gba fault ni wọ́n máa gbà. Hello. Ẹ̀rù bá mi. Ẹ kálẹ́ mọ̀. Ẹ kálẹ́ o. Yà ẹ pé jama mo ti ń pè yín. Experience tí mo gbà tí mo jẹ́ Germany. Mo gbà message kan àti Yinka mo very get pé kí ni ẹ wá ṣe ń lo òyìnbó. Tẹ́ bá dé Germany ẹ gbogbo ìlú gbé àwọn Arabo, àwọn ọmọ Guinea, àwọn Africa àwọn yìí gbogbo wọn ló fẹ́ àwọn ọmọ ìlú wọn. Ṣùgbọ́n Nàìjíríà láyé Nàìjíríà ò ní fẹ́ Nàìjíríà láyé. Kí ló dé? The worst part ni pé wọ́n dẹ̀ máa gba owó ìgbà irú èmi ní ti ìgbà tí mi ti ní ìwé owó tóbìnrin gbà lọ́wọ́ mi owó tóbìnrin gbà mi ó kọ́lé dúró ní Nàìjíríà tó parí ẹ̀ tó pé èèyàn ní ìwé tó bá àgàtọ̀ bá mọ̀ kó tóbìnrin Yorùbá bá mọ̀ pé ẹ̀ ní ìwé a máa fi pa ni kò ní rántí pé ìlú kò lẹ́jọ́ wá pé ẹjọ́ máa kéré òkú délé ni ṣùgbọ́n tẹ bá wà àwọn ọmọ Kenya wọ́n fẹ́ Nàìjíríà wọ́n fẹ́ Kenya ẹgbẹ́ wọn àwọn ọmọ Ìgbò wọ́n fẹ́ Ìgbò ẹgbẹ́ wọn ọmọ Yorùbá láéláé ẹ̀ lè àgbàdo mo ti wà ní Germany mi tí ì rí Yorùbá tó fún ọkùnrin tí ò ní ìwé rí mo ti lọ ọdún 8 báyìí tí tó wá gbàwé ní Germany ọdún yìí náà mo gbàwé mi ò tí ì rí nínú mi tí ì bá pàdé rí pé kọ́ sọ pé obìnrin Yorùbá yìí òun ló fún ọkùnrin Yorùbá yìí tí ò ní ìwé tó fẹ́ tó bímọ fún tó fún níwèé mi tí ì rí mi ò gbọ́ rí mi gbọ́ sí tí mi rí báyìí etí mi ti fi gbọ́ mi ìdẹ́tí ìfojú mi rí pé obìnrin Yorùbá òun ló fún ọkùnrin Yorùbá ní ìwé wọ́n dẹ̀ ń gbowó lọ́wọ́ wa wọ́n dẹ̀ máa rí wa jẹ ni wọ́n máa gbá wa oyún yẹn wọn ò ní ni wọn ò ní oyún yẹn mo ní mi ti gbọ́ rí ẹjọ́ bá lóun gbọ́ ní Germany pé obìnrin Yorùbá mo sọ pé ó bímọ fún Yorùbá tó dẹ̀ fún níwèé kó pè sórí obìtẹ́wà yìí kò sí mi ti fojú mi kàn mi dẹ̀ ti gbọ́. ìjẹ́ lè dún ọmọ ọ̀dọ́ yín tó bá ṣe dáadáa sí yín. No, mi lè do. That's why mi lè aláwọ̀ kí ìyàwó mi gba ọmọdọ̀, mi lè gbọ́ ọmọdọ̀ fún ìyàwó mi. Kí ni reason? Torí ẹ fẹ́ ṣù. Torí pé tí n bá ti gbọ́ ọmọdọ̀ fún ìyàwó mi, iṣẹ́ tó yẹ kí ìyàwó mi máa ṣe fún mi láti fi dùn mí inú, irú báyà mo ṣe ti fi ṣe dé sìn. Bó ṣe fẹ́ obìnrin kan sọ ọmọbìnrin ni, very good to me,
tó dẹ̀ wà òkè tó dẹ̀ ń tọ́jú mi tó bá wà lọ gbọ́ ọmọ ọ̀dọ̀ oúnjẹ tó yẹ kó fún mi nígbà tí bá ti ṣe dé kó fọwọ́ pa mi lórí kó gbóúnjẹ ṣáájú mi kó fún mi lómi kí n mu tó bá yẹ kó ọmọ ọ̀dọ̀ ló ń ṣe bó ti ń dàbá ti ìfẹ́ mi sọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ nìyẹn. so ó mì pé fi sí serve oúnjẹ ọmọ ọ̀dọ̀ ń serve oúnjẹ ó máa ń divert ìfẹ́ ọkùnrin sí ọmọ ọ̀dọ̀ lára. bẹ́ẹ̀ ni ó divert ẹ̀ because irú èmi sìn kò gbẹ́ tí mo wọlé bí mo ṣe wọlé láti ibiṣẹ́ sìn bí mo ṣe ń wọlé báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ló fún mi lóúnjẹ ló fún mi lómi ló fún mi everything but tó bá yẹ kó ọmọ ọ̀dọ̀ ló ń ṣe kíní yẹn èèyàn wọn máa ní feeling fún ọmọ ọ̀dọ̀ yẹn because that is ọmọ ọ̀dọ̀ yẹn ló ń kíà fún yín o ló kíà fún yín so ẹni tó kíà fún yín lẹ́wọ́n máa ní feeling fún. ẹ ṣé gan ẹ ṣeun ṣe ti ń gbọ́ nǹkan tí mo fẹ́ kẹ́ fà yọ nìyẹn pé tó bá jẹ́ ọmọ ọ̀dọ̀ ni èèyàn máa ní feelings fún ni. hello. hello àti nǹkan. hello mo ń gbádùn yín o. hello. hello. ẹ kálẹ́. ẹ kálẹ́ o. èmi fẹ́ sọ experience mi ni. à ń gbọ́ o. nípa ọmọ Yorùbá. àwọn obìnrin mi nìyí o wọ́n ní kí n ṣe tọkùnrin lọ́la o wọ́n náà máa dáàbò yín gidi. Yorùbá ni mí ìyàwó tí mo fẹ́ Yorùbá ni but problem tí àwọn mi ni pé tí máa fẹ́ ọ̀sùn báyìí bí kí ẹ̀kọ́ sọ pé yá ṣe kọ́ tó máa ṣe kò dé kún bẹ́ẹ̀ mi àwọn òpin èèyàn ò lè léyìí ṣé mo ń gẹ̀rẹ́ mo ń jẹun tó kóbìnrin ta but along the line tó bá ti ṣe nǹkan yẹn àwọn òpin kí ni fẹ́ ṣe but bóyá ìwà yẹn tó bá tó báyìí ó máa tẹ fóònù ní oúnjẹ kò ní bá mi fè àwọn ọmọ mi obìnrin ọmọ 14 years wọ́n ti ń jẹ fún mi ọmọ 14 years máa gbé tó bá wá jẹ́ pé ọmọ ọ̀dọ́ wà irú ọmọ yín obìnrin yẹn bóyá ọmọ ọ̀dọ́ yín ni ìjó ṣeé ṣe kẹdo nígbà tí ìyàwó yóò ṣoúnjẹ fún yín. nígbà tí àwọn bá gbé ìdílé tọmọ ọ̀dọ́ dẹ̀ wà available èèyàn lè kóbo kí wọ́n fi pa mọ kò yí sí ìyẹn kan sọ ni ẹran ara ní kíní yìí o ẹran ara ní kò ṣeé fi sára kú o nígbà tí àwọn bá lóhùn òun fíìlì òun kí wà moved pé ẹ kó tẹ̀ súnmọ́kùnrin ṣẹ̀bọ̀ wọn láti padà in fact kì í ṣàṣírí fún ó lọ sọ síta ló lọ kọ̀ bá ń pé ara wọn move èmi kàn wọ́n pé kí ló ń ṣẹlẹ̀ medical line mo de wà ìyàwó mi ò pè ní pé jẹ́ abára wa sùn ó pè mí ní pé jẹ́ abára wa sùn wọ́n ti ṣẹlẹ̀ ní ẹtí ńlá so àǹtí ìbàdàn wọn ní bàbá aládùn àfọ̀dìjẹjẹ bọ ẹ ṣe jàre mi ìkúkú tí gbọ́ gbogbo kìíní kí tó máa sọ̀rọ̀ àwọn ọmọ ọ̀dọ̀ láàárọ̀ pé gbogbo èyí tó yẹ tẹ́ ẹ fi responsibility yín lẹ̀ tẹ́ ẹ fi dán ọmọ ọ̀dọ̀. àǹtí Yínká ó máa ń jẹ́ kí ọkàn ọkọ kó fà sí ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ ni. mo ti ń try àti pè látẹ̀kàn bọ́ mo rí pé kọ́ ń já kọ́ mi. àṣetàwọn ọkùnrin lọ́la ẹ má wọlé. ṣeré èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí I'm from Edo State and mo ti ní experience àwọn obìnrin Yorùbá tí ò ń ṣe kékeré nítòótọ́ attitude àwọn obìnrin Yorùbá ó bad gan in terms of neatness. ọlọ́wọ́ gbọgbọrọ ọlọ́run àdùkẹ́ ọ̀la. To be sincere from experience àwọn obìnrin tí mo ti come across tó jẹ́ Yorùbá bí ìwà dẹ̀tí ká máa gba owó lọ́wọ́ ọkùnrin unnecessarily kó wá fẹ́ kí mi lé kọ́kọ́ sẹ́ndì iye báyìí sí mi náà kí n tó lè wà. Apart from that neatness yẹn ò ti. mo ti já ẹ má bínú. hello. Hello. Yeah. Hello, à ń gbọ́ yín. Yeah. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Yeah, I just want to contribute to what you are the program tẹ̀ ń ṣe lọ́wọ́. Okay. Àwọn ọkùnrin àwọn obìnrin mí nìyí lọ́la. Jerry, uncle tó ṣe sọ̀rọ̀ tó ń sìn yìí. I'm going through the same thing. Pẹ́gbẹ́ ṣe sọ̀rọ̀ tó ń sìn pé tó ń bá fẹ́ ṣe tó ń bá fọwọ́ pọ̀ ìyàwó òun. I need to go to kíá. This type of person tó yẹ pé okay tó á ní pé yàn ní ọmọ lọ́wọ́ obìnrin pọ̀ lọ́wọ́ but obìnrin tí mi bá wà use mọ́ ara mi ò lè mú sí that type of person but I love my wife sincerely and dearly and I've done so many things mo máa ń sọ fún pàṣọ yín
about so many things. The man saw I played for her. But phone, you know the problem. Phone, you know the problem. Wọ́n ti gbé fóònù báyìí ẹ jẹun kò sétò kàn wọ́n ẹ̀dẹ̀dẹ̀ ní àti iṣẹ́ ṣòro yín nìyẹn ẹ fẹ́ fọwọ́ kàn wọ́n problem. Ó ti wá dàbí pé tí bá fẹ́ fọwọ́ kàn yẹn mi gan ṣe bí pé mo máa ń búùkù sílẹ̀ bí pé kí ẹ máa sọ fún sílẹ̀ ahead ṣé ó yẹ kí ẹ máa ṣẹlẹ̀. Okay. It's not supposed to be. Ẹ ṣé sà. Ẹ̀yin obìnrin ṣé ká ṣe tọkùnrin lọ́la torí Dèjì Yomi Adédèjì sọ pé for peace to reign ká má ṣe tọkùnrin rárá pé ká filẹ̀ ní tobìnrin tá à ń sọ pé ká má ṣe tọkùnrin Yomi Adédèjì sọ pé for peace to reign ká má ṣe tọkùnrin pé ká kò filẹ̀ báyìí pé ká má ṣe tọkùnrin. Hello. Ẹ kúrọ̀lẹ́ o. Hello mo ń gbọ́ ẹ kúrọ̀lẹ́. Similar to táwọn èèyàn sọ láti àárọ̀ which is ó jẹ́ òótọ́. Most obìnrin Naija wọ́n máa ń focus láti tọ́jú àwọn ọmọ wọn ju àwọn ọkọ wọn lọ. Tí tọkọ bá sọ pé káwọ́ yá káwọn ṣeré wọ́n máa ní rárá kókó sáyé. And àwọn obìnrin míì mo ti fẹ́ ọmọ Delta mo ti fẹ́ ọmọ Kalabari. Everybody máa rí pé yàtọ̀ wà ńbẹ̀. In terms of sexual life but àwọn obìnrin Yorùbá àbàdẹ pé ẹ ń fi ara ran bọ́ǹbù ni ẹ máa bẹ̀bẹ̀ ni pẹ́pẹ́ tó dóyàwó yín ẹ máa bẹ̀bẹ̀ ni. Kí Ọlọ́run kọ́kọ́ ṣàánú èèyàn ni. Ẹ ṣé gan. Wọ́n ní pé for there to be peace please don't do ọkùnrin own. Wọ́n ní ká má ṣe tọkùnrin own lọ́la. Auntie Ika, you must do men version o balance the equation biko. You must do men version o balance the equation biko. Hello Auntie Ika. Mo ń gbọ́ o. Ẹ má ṣe. Kí má ṣe tọkù kí lẹ wí? Ẹ má ṣe tóbìnrin lọ́la ọ̀tọ̀ máa fún àwòtòwòtò ni o. Okay, kí má ṣe tóbìnrin. Okay. Ẹ ká fi kalẹ̀ Yomi Adédèjì sọ ẹ ká fi kalẹ̀ lórí tọkùnrin lẹ́nu. Okay ká má ṣe tóbìnrin rárá. Okay. Wọ́n ní kí má ṣe tóbìnrin o. Kí ni àwọn queen Ewa and co wọ́n máa jí mi láàárọ̀ ọ̀la ni pé àǹtí mi you must do tóbìnrin. Hello àti nǹkan ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Sẹ́rí ètò tẹ́ ń ṣe yìí ó tọ́ láwọn ọkùnrin tó ti sọ̀rọ̀ ṣáájú yẹn ó tọ́ náà sọ ọ́. Sẹ́rí èmi mo ṣe wà yìí ọ̀sẹ̀ kẹta lélẹ̀ tí mo ti dóbò last. Okay, kẹta ò jí lójú. Kí ló fà á kó tó di ọ̀sẹ̀ kẹta yẹn náà ilé tí mo ṣe last náà ẹ̀ẹ̀kan náà lè láàrin bí ọ̀sẹ̀ mẹ́rin. Ẹ̀gẹ́t kí ló fà á ni pé sẹ́rí ara ló bẹ̀rẹ̀ sí ní dùn mí. Torí ẹni tí mo fẹ́ ó máa tù sílẹ̀ á fẹ́ kí n máa wáìnì òun títí bí ẹ̀rọ ni. Kí n máa wáìnì ó dìgbà tó bá wà move máa wáìnì máa ti ṣiṣẹ́ á ti rẹ̀ mí gan kó tó ṣẹ̀ṣẹ̀ wà move. Ìgbà tó bá wà move tán á ti rẹ̀ mí gbogbo ara máa dùn mí. So mo ti ń pàṣẹ torí pé ó tẹ̀ wọ́n máa sọ pé nǹkan ń ṣòun lé ní kìnnìkan ìgbà tó bá dẹ̀ tún yá náà tàbá tó ń ṣe náà á tẹ̀ dúró síbẹ̀ bí ọ̀rọ̀ gidi náà ni kò sí nǹkan kan. Kò ní mú irú èèyàn bẹ́ẹ̀ yẹn tẹ́ bá wá lọ rí ọmọ ọ̀dọ̀ ẹ̀ tó ṣe dáadáa sí àbọ̀ rẹ̀ jẹ́ ledo. Irú èèyàn tẹ̀lé gbọ́mọ ọ̀dọ̀ tí reason ni pé òun mú oúnjẹ ṣe dáadáa. Yorùbá ni o òun ṣe oúnjẹ dáadáa òun take care ọmọ ó wà òkè. Ṣùgbọ́n ní sáìdì yẹn kò yé mi rárá. So nǹkan tó jẹ́ kí n pàtì nìyẹn ó ti gbà àwọn méjì bẹ́ẹ̀ tí mo ti ẹni kejì tí mo máa fẹ́ nìyẹn. Àkọ́kọ́ ń tiẹ̀ ìtàn ló tẹ̀ máa ń gbé sílẹ̀ kí n máa dó ń tiẹ̀ kò jẹ́ ní fara ẹ̀ sílẹ̀. Ìtàn báwo lẹ ṣe máa gbé tán lẹ̀kẹ́ máa dó kò ní jẹ́ kókó owó ọ̀nà òbò ẹ̀. O. So ìgbà míì tó bá jẹ́ pé ara ti dìde ṣókò yín tóbi ni. Èyí ó tóbi o. Bóyá oko yín ń dùn wọn lábẹ́ bóyá ẹ̀dẹ̀ máa ń. Kì í ṣe pé ó tóbi jù not like highest o. Bóyá ẹ̀ mọ́ lò bóyá máa ń gbá wọn lóbò gbàgbàgbà
rárá. Bóyá máa ń gbá. tó bá jẹ́ yẹn ni rárá. Because ìgbà tí mo jáde tí mo ṣe pẹ̀lú àwọn èèyàn tí mo ti jáde títorí ẹ̀ o gbogbo àwọn tí mo bá ṣe gbogbo wọn tó ń fẹ́ mi sí ni wọn ò fẹ́ kí n lọ. tó bọ̀ dẹ́n gbogbo àwọn yẹn wọn ò ń ṣe Yorùbá o. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lubricant tẹ́ lè fi lá òbò tẹ́ lè fi lá oko mo ní banana and apple flavour. Abomination yẹn tí n bá ṣe fún eléyìí. Kí ló dé? Kò ní jẹ́ kí n lá òbò kò ní jẹ́ kí n tí mo bá mú ọyàn náà kò ní jẹ́ kí n mú. Òbó dẹ̀ wẹ̀yìn lá. Bẹ́ẹ̀ ni. Kí ni kírísì tó fún yín pé kẹ́ má lábò òun? A tẹ̀ máa sọ pé a lóun ò fìlẹ̀ òun ò ṣe nǹkan kan ẹni tí mo bẹ̀ ṣe fún rí nǹkan òun ké ni. Kò ní jẹ́ kẹ́ mọ ọyàn kò ní jẹ́ kẹ́ lábò báwo lẹ ṣe wá ń dóra yín kí lẹ wá ń ṣe? A ní pé a dojú lélẹ̀ báyìí ó máa dojú bolẹ̀ sórí bẹ́ẹ̀ a ní kí n ṣáà máa fọwọ́ pa ìdí òun títí. Ìdí òun ṣé ó máa ń jẹ́ kẹ́ fíńgà ṣe máa ń fíńgà. Bóyá wọ́n sì lè wá tí n bá fọwọ́ sí náà ìgbà míì á tẹ̀ ní pé òun ò fìlẹ̀ kìnnìkan. tó bọ̀ mo ẹnu ọjọ́ mẹ́ta mo wá máa ń notice pé tó bá sùn lóru ó máa fọwọ́ sí ojú abẹ́. Mo wá kí fún un pé kí ló ṣe máa ní kí n bẹ́ẹ̀ sùn wá sọ pé rárá kí ló ṣe tí wọ́n máa fọwọ́ sójú abẹ́ lókun sí wàá máa fọwọ́ kan síbi abẹ́ wàá fọwọ́ kan síbi ọyàn kí ló ń ṣe lẹ́gbẹ̀ẹ́ lórí bẹ́ẹ̀. Gbogbo ìgbà tí má ti wá yíra padà lòun náà máa yíra padà mo wá kí fún un ayérayé ẹ má ṣe bẹ́ẹ̀ máa fi tó bá ní sùn tì mí sórí bẹ́ẹ̀. Màá ní pé kí n bẹ́ẹ̀ sùn ò ní jẹ́ bẹ́ẹ̀ sùn wàá tó máa ṣe rádaràda kí ló fẹ́. Kò dẹ̀ ní ṣe pé ó ń jáde lọ ń ṣeṣekúṣe o kò yé mi o. So ẹni tí mo fẹ́ náà tẹ́lẹ̀ ó ṣe bọ́ọ̀rọ̀ ẹ̀ náà ṣe rí nìyẹn. Ẹ bóyá kẹyàrá yín wo bóyá ẹ̀ mọ̀ bòdó. Kí lẹ sọ? Bóyá ẹ̀ mọ̀ bòdó. Báwo ló ṣe wá jẹ́ pé àwọn Yorùbá bí nǹkan ni mi ò ti wá mọ̀ ọ́ ṣe. Nǹkan kan ṣẹlẹ̀ níbì kan bóyá ẹ̀ mọ̀ bòdó bóyá ẹ̀ kí ń wẹ̀ tí wọn bóyá abẹ́ wọn máa ń bó tẹ bá dó wọn bóyá ẹ̀ kí ń jẹ́ kán wẹ̀ tí dáadáa. Àti nǹkan kí wá ni mo fẹ́ ṣe bí èèyàn téèyàn bá ń bá ṣe rí ó fọwọ́ kan ẹ padà ebi ara dìjọ dìde pọ̀ eléyìí téèyàn máa wá ìdìbí ẹ̀rọ láti máa làágùn gan kó tó sọ bóyá kó tó wẹ̀ẹ̀sì. Ó dàbẹ̀ ni pé a máa ṣe àwọn stages tí a máa fi ń dóra wa báwo la ṣe máa bẹ̀rẹ̀ a máa ṣe táwọn èèyàn máa calling kí làwọn nǹkan tẹ máa ń ṣe tẹ bá fẹ́ dóbìnrin mo fẹ́ fi mọ̀ bóyá ẹ̀yin ọkùnrin gan ẹ ti ẹ̀ ṣe. mo ti ní experience yẹn ni àwọn tó kì í ṣe Yorùbá tí mo bá ṣe ní ìrírù yẹn o so I stand to be corrected tó bá jẹ́ pé ó ní nǹkan tí mi ò ṣe right o but mo try pé ó kì í ṣe lè ṣe nǹkan right ni òun ló sì ní lọ ṣe ń dà. Ẹ dẹ̀ tí wàá ń ṣe ń tàn sí. Am I not doing something right? No, I'm telling you gbogbo àwọn yẹn wọ́n lé mi káàkiri ni bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Okay, ẹ ṣáà wà careful. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra lubricant tí ẹ lè fi lá oko tẹ́ lè fi lá òbò ẹ ní ìdẹ especially fún ọkùnrin láti lè delay ejaculation ọkùnrin láti lè delay ẹ tẹ́ pé wàá lè dóbò dáadáa ó ti wà lọ́nà ẹ kọ sí mi after the show kẹ́ book ẹ because àwọn èèyàn ẹ mọ̀ pé last time tí mo sọ àwọn èèyàn book kan kò ní pẹ́ lọ́wọ́ mi rárá anywhere tó bá wà kàn sí mi tó bá fẹ́ lubricant tó lè edible ni tó bá dà sórí òbò wàá fi lá òbò bíi ice cream wàá fi mu okó náà wọ́n dẹ̀ tún fi dóbò but nǹkan tó máa ń ṣe dáadáa ni pé ó máa ń jẹ́ kí ara obìnrin kó fà mọ́ okó kó lè fẹ́ kára ẹ̀ move ẹni pé òun fẹ́ dóko ó dẹ̀ máa ń delay ejaculation ọkùnrin á lè dóbò dáadáa. Àwọn admin mi wọ́n ní ká bá di ọ̀la wọ́n ní ká má ṣe ti obìnrin àwọn obìnrin kan ti yarí fún mi bíbá pé láyé àti ká. ẹ bá jẹ́ kí obìnrin náà sọ̀rọ̀ àwọn ọkùnrin Yorùbá tán sọ pé obìnrin Yorùbá dẹ̀tì ṣáwọn máa ń tọ́jú ilé wọn ọkùnrin Yorùbá tó jẹ́ pé wọ́n ṣe wà yẹn dórí ìfọnu dórí ọṣẹ ẹ̀wẹ̀ 60% wọn ò kì í fẹ́ rà nínú ilé nítorí pé wọ́n ti rí pàwọn obìnrin Yorùbá ń ṣiṣẹ́ so wọ́n believe power ní kámẹ́rà 40% obìnrin Yorùbá lójú òun ló ń tọ́jú ilé ló ń raṣọ sọ́kọ lọ́rùn
tó fẹ́ ṣe kankan wọ́n fẹ́ lò wá pa lágbọ́n mọ́ wọn lọ́wọ́. ẹ jẹ́ kó dọ̀la ẹ jẹ́ kí n keep kínní ẹ jẹ́ n keep ẹ̀ dọ̀la ó pọ̀ gan bẹ́ẹ̀ but ẹ jẹ́ ó dọ̀la torí Yoruba women are very dangerous very dangerous and wicked okay tó bá ti di lọ́la continue ìwọ tó bá fẹ́ lubricant yẹn pè mí sórí +447404851234 tó bá ti di ọ̀la tí bá ti dé láti class àwa ṣe obìnrin Yorùbá versus ọkùnrin Yorùbá àwa pè wọlé obìnrin Yorùbá versus ọkùnrin Yorùbá àá pè wọlé gbogbo kò dómi dáadáa yìí gbogbo ẹ̀ la máa sọ lọ́la ní agbára Ọlọ́run ẹ má gbàgbé gbogbo ẹ bá fẹ́ ra ilẹ̀ Dana Beats. ẹ jọ̀ọ́ ẹ bá jẹ́ káwọn obìnrin náà ṣe lọ́la jẹ́ káwọn obìnrin náà sọ tiwọn gbogbo ilé táwọn ọkùnrin sọ yẹn kò ń sí ọ̀rọ̀ jẹ́ káwọn obìnrin náà sọ tiwọn. wàhálà wà o ẹ̀yin ọkùnrin ẹ fẹ́ la ok ẹ yẹ ẹ fún mi ní comment ṣé ẹ̀yin obìnrin náà ní nǹkan tẹ́ fẹ́ sọ lọ́la ẹ comment ẹ jẹ́ n gbọ́ ẹ comment ẹ jẹ́ n gbọ́ ṣé ní nǹkan tẹ́ fẹ́ sọ lọ́la thank you Ṣọlá Babájídé bẹ́ẹ̀ tí ẹ fún mi ní star gbogbo yín ẹ fún mi ní star hey Dele Gideon I don't know what's going on maybe you unfollow me and follow me again. ṣé ẹ fẹ́ ká ṣe tóbìnrin lọ́la. àti táwọn tí ń gbà gbogbo kì í ṣe láwọn ọkùnrin yẹn wọ́n ti mọ̀ pé tí a bá dáàbò àwọn. wọ́n ní ká má ṣe àwọn ọkùnrin yẹn ní ká má ṣe lọ́la. no ẹ gbọ́dọ̀ ṣe no ìjìnlá pé kí ni ọkùnrin àti obìnrin lára lórí ètò náà so àwọn ti jẹ lọ. no Táíwò Àtọ̀dá ní pé no they don't have anything to say. no báṣọ ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni báṣọ ni kọ́bìnrin ò dá sí sìn ara wọn wò wọ́n rọ wọ́n ń ja búlọ ẹnu. ẹ wò Táíwò Àtọ̀dá ní no we shouldn't do it. àti kájọ ababayíjà amaláyọ̀ sí o ẹ fọ ọkùnrin sẹ́yìn nìyẹn o ẹ jẹ́ kọ́bìnrin náà sọ tiẹ̀ obìnrin ní ẹ̀ náà láti sọ fúnra kan ti sọ ọ̀bẹ. Délé Gideon sọ pé Mr. oni Princess Ade ẹ jèbùrẹ́ o àwọn kan ní stop it. ok ẹ gbọ́dọ̀ yẹ àwọn náà ti wọ̀ pé àwọn ti ṣẹ̀ ẹ ti wọ̀ pé kọ́bìnrin náà gbọ́ sórí ètò ọkọ̀ àfojú pamọ́ ni. ẹ jẹ́ tóbi ọkọ̀ fún ọ bí táìmù ká lọ mọ mi sẹ́lẹ̀ yìí bóyá 3 days after kọ́bìnrin náà wá ṣe fashion sí i. ó ga o. because obìnrin ò kàn lè dákẹ́kọ̀ọ́ máa kàn parọ́ mọ́yàn báyẹn ká dẹ̀ máa wòran it's not done. irọ́ pọ̀ lẹ́nu wọn bó ṣe owó tòwótò ọkọ̀ gbogbo ọkọ̀ sàtẹ́tì ní kàmákàmá dà sí lè fi ṣe ọ̀rá wò tè ní. wọ́n fi ń jàmbá ẹni wọ́n ń rẹ sínú fún àpè wọlé. wọ́n ní no they don't have anything to say. thank you for the stars. ikú ọ̀nà opportunity la ní ìlú òyìnbó la wà wọ́n ti sọ sí wọn káà náà sọ sí wa ẹjọ́ torí Ọlọ́run. yes ma. hello. àǹtí Yínká ní ṣe kí ni ọ̀la a ti ya gíràn ọmọ wọn lọ́wọ́ ni. irọ́ ni wọ́n ní ẹ̀ní nǹkan kan tẹ́ fẹ́ sọ. àwọn ló kọ́ wa àwọn ló fa gbogbo wàhálà yìí apá àwọn òwà ká mọ́ wọ́n wá complain. a máa ṣe lọ́la o. thank you Alimat God bless you thank you for the star I appreciate thank you. hello àǹtí Yínká nǹkan tó ṣe sọ pé kẹ má ṣe ti àwọn obìnrin nìyẹn because wọn ní àròjinlẹ̀ rárá wọn dẹ̀ ń gbọ́ correction ok ẹwẹ́ ni tó sọ pé ṣé nítorí pé ẹnìyẹn ò ra toothpaste sílé àbí nítorí pé kò ra kinní kan sílé ṣé gbogbo nǹkan tí wọ́n ń ṣe ló right tọkùn yẹn dẹ̀ mójú kúrò so nítorí pé ọkọ ò ra toothpaste sílé kò ra kinní kan sílé nǹkan tó ṣe yẹ kó suffer conjugal right ẹ̀ nìyẹn èmi ò ní kéèyàn má tọ́jú obìnrin o torí mi ò ṣerú ọkùnrin bẹ́ẹ̀ o that's number one. Number two ni pé ṣe rí ẹjẹ sọ fún yín àti nǹkan ṣe rí àwọn obìnrin yìí wọn ò ní òótọ́ ọ̀rọ̀ gbọ́ ẹ wo àwọn òyìnbó bí àwọn òyìnbó ṣe wà yẹn ẹ máa rí wọn tó máa jọ ṣe 60 tó máa jọ ṣe 70 tó bá lọ sí restaurant for example kó lọ sí cafe kó lọ jẹun ìyàwó máa sanwó drink ọkọ máa sanwó oúnjẹ ni 100%. àwọn tí o bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú obìnrin Yorùbá máa sọ fún ẹ pé ó wà responsible ni àmọ́
àmọ́ ibi tí ó yẹ kóun ti wà rè tó yẹ kóun ti ibi tí wọ́n bá ti wá lack ibi tí wọ́n bá ti lack àwọn máa capitalize lórí. Hello. Hello, Aunty Yinka. Yeah. Èmi support last caller tó ẹsẹ̀ kò tán yìí. Ipe. Wọ́n fẹ́ pa àwọn ọkùnrin ni. Wọ́n fẹ́ pa wá ni. Ayọ̀adé, thank you. Mo ń gbọ́. Obìnrin ò lè ra toothpaste nínú ilé, ọkùnrin ló máa ṣe everything. Ṣọ́ fẹ́ pa wá ni. Ṣé ká má ṣe obìnrin version lọ́la ni? Ìyá Aunty Yinka ẹ má ṣe obìnrin version ẹjọ́ torí Ọlọ́run. Táíwò Àtàndá ló ń sọ̀rọ̀. Táíwò Àtàndá. Èmi mò ń sọ̀rọ̀. Ẹ bẹ́ẹ̀ ká ló ti bèrè lọ́la. Kí ló dé ṣẹ́rù ń bà yín ni? Ẹ jẹ́ káwọn náà sọ tiwọn náà. No. Tẹ́ bá tẹ̀ máa ṣe ẹ ká post mẹ́rin sí next week or next week. Hello ma. Yeah. Ẹ kú ètò ma. Yes sir. Ohun tá a fi sọ pé kẹ́ máa ń ṣe ti obìnrin nìyẹn. Àwọn obìnrin wọ́n wà emotional carried away. Okay. Ohun tí ò jẹ́ issue òun ni wọ́n fún ní attention. Okay. Wọn ò ní face reality. Okay. Ibi báyìí ń sìn ọkùnrin tí ó ń sọ pé kò ra toothpaste sílé kò ra nǹkan yẹn òun ní ọ̀sẹ̀ wo accommodation. Okay. Ó possible òun ló kó wá ọ̀nà bó ṣe wá dìbà yìí o. Thank you Ambassador Ọlálékan, God bless you. Ọkùnrin ò ní take gbogbo responsibility now. Níbi báyìí tá a wà yìí everybody àjọ máa share responsibility. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣé ká má ṣe tóbìnrin. Ẹ má ṣe tóbìnrin. Ẹ gbọ́ ẹ̀yin obìnrin o, wọ́n ní ká má ṣe o. Wọ́n lẹ́rù ń bà yín ni o. Wọ́n ní ká má ṣe tóbìnrin o. Èmi fẹ́ ṣe tóbìnrin lọ́la bẹ̀ wọ́n ní ká má ṣe. Àǹtí Yinka ìkàlẹ̀ ẹ má dá wọn lóhùn. Ẹni tó sọ̀rọ̀ yìí tó ti bá mi sọ̀rọ̀ nísìnyí á ti tó ọdún méjì tó padà ń sọ̀rọ̀ yìí àwọn obìnrin ti yarí. Hello. Àǹtí Yinka ẹ má ṣe tóbìnrin lọ́la ẹ jẹ́ ká lọ digest ẹ̀ tó bá di next week torí àní realize àwọn mistakes wa kọ̀ọ̀kan ẹ jọ̀ọ́ gbàgbọ́sí ẹ máa ti pọ̀ jù. Okay. Ẹ má jẹ́ ká ṣe lọ́la ẹ kú. Okay. Hello. Àǹtí Yinka ẹ kalẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ ṣe tóbìnrin lọ́la o ẹ jọ̀ọ́. Okay. Obìnrin mi tún sọ fún mi pé ká má ṣe. Ẹ ṣe tóbìnrin lọ́la. Okay. Ẹni yìí tí bá sọ̀gbà tó ti bá mi sọ̀rọ̀ gbẹ̀yìn ẹni tí mo fẹ́ gbọ́ voice note ẹ̀ yìí kò tí ì bá mi sọ̀rọ̀ bóyá tó 2 years tó lè pè pé ká ṣe tóbìnrin. Hello. Hello. Yeah. Ìsáyín ká ìkálẹ̀ o. Ẹ kalẹ̀ o. Mo fẹ́ dá sètò ni mà. Okay. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe tọkùnrin lọ́la. Ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ tẹnu wọn ẹ jẹ́ ká gbọ́ bọ̀tọ̀ fẹ́ sọ. Ẹ jẹ́ ká ṣe tọkùnrin ẹ jẹ́ káwọn náà ṣe ẹbí àwọn ọkùnrin ti sọ̀rọ̀ lẹ́yìn sí. Ẹ jẹ́ káwọn obìnrin náà wá sọ tiwọn. We might pick 1 or 2 things nínú nǹkan tó bá sọ maybe we can make correction who knows. That's number 1. Number 2 lórí program yẹn jẹ́rí àwọn obìnrin Yorùbá especially mi ò mọ̀ bóyá owó ni ká pè ní problem ni o bóyá owó ni ká pè ní problem ni o but owó seems to play a lot of roles tí ọkùnrin Yorùbá lówó lọ́wọ́ ó ṣe máa ń treat ọkùnrin ó bad díẹ̀ gan then tọkùnrin bá tún wá lówó lọ́wọ́ náà mi ò mọ̀ bóyá level tó fi fẹ́ brag ó máa ti máa ń pọ̀ jù. I don't know how to put it, but they put so much pressure on Yoruba men lórí ọ̀rọ̀ olówó dé. Mo ní few examples tó jẹ́ pé àwọn kan tó jẹ́ pé tí boyfriend wọn bá ti mówó wálé báyìí the kind of treatment tí wọ́n máa ń fún wọn ó bad díẹ̀ and not just money when it comes to power ní ìlú òyìnbó tá a wà yìí àwọn obìnrin Yorùbá àwọn náà ń lo agbára power yẹn àwọn náà ń lò jù against ọkọ wọn I don't know why but bó ṣe máa ń ṣẹlẹ̀ ni wọn
táwọn bá ń gbọ́ mi táwọn Yorùbá obìnrin bá ń gbọ́ mi nǹkan tẹ́mi mọ̀ lèmi sọ majority of them náà kẹ́wọ̀n mú kọ́ òwúdó anyway. Wọn tún mọ kódó. Dẹ̀rò kó bóyá ẹ̀yin gangan rò bóyá ẹ̀yin ọkùnrin gangan Yorùbá lẹ̀ mọ̀ bódó. Sista Yinka. À gbọ́ lẹ́nu àwọn obìnrin. À gbọ́ lẹ́nu àwọn obìnrin torí àní à gbọ́ lẹ́nu àwọn obìnrin. À gbọ́ lẹ́nu wọn bóyá ẹ̀yin ọkùnrin gan bóyá ẹ mọ̀ bódó. Nítorí ìkan tí mo sọ bẹ́ẹ̀ ni pé tẹ bá ń gbọ́ tested and trusted. Ok, à gbọ́ lẹ́nu wọn. Ẹgbẹ́ ẹ̀yin obìnrin ṣé wọ́n mọ̀ bódó? Mo fẹ́ àwọn èèyàn tó ti pè mí gan ti pọ̀ o. Hello. Hello, my sister. Yes, ma. Hello. Jẹ́ kí n pe woman yìí. Hello. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ o. Yeah. Oh my God. Àbíyínká. Ma. Ìbọ̀dẹ̀ tún gbọ́rọ̀ lọ, ẹ tún gbé tọ́pìkì yẹn lọ bò bí pé ṣé wọ́n mọ̀ bòdó. No, ngbà tó sọ pé wọ́n máa ṣàfokò mo ní ẹ̀yin ò wá rò pé àwọn ò mọ̀ bò àwọn. Àti ìfọwọ́dún pẹ́lẹ́ta fún ọ ní free àǹbù. Ọkùnrin Nàìjíríà àwọn náà wọ́n fún jù níbi òbò dídó. Àwọn náà wọ́n fún jù. Bàbá wọn ò bọ́ ṣe rádùn obìnrin, wọn ò bọ́ ṣe pápá obìnrin, wọn ò bọ́ ṣe sọ̀kì, wọ́n pọ̀. Ẹ ní sùúrù ẹgbàgbára lẹ̀ ẹjọ́ dọ̀la. Wọ́n máa sọ́kò wá àdùjẹ́ wọn nílẹ̀ máa sọ̀rọ̀ bàbá gbogbo. Àwọn náà wọ̀ sí S9 mọ́ ní o, bàbá fún ìyẹn wọn láìsọ, òun ìfẹ́ tí wọ́n fọwọ́ bojú ni. Wọ́n yóò fi ní sípàdé ní ọkùnrin tí wọ́n rí. Wọ́n wà romantic, wọ́n wà loving, kó máa sọ̀kùn sọ́kùn mi, kó máa kọ́bìnrin lé, kó máa fọ́dún padà kọ́bìnrin ní public. Wọ́n mọ̀ ọ́n ṣe, ká máa ṣàkékè sí girlfriend. Wọ́n ò bọ́ ṣe fóbìnrin ní gift. Wọ́n ò bọ́ ṣe ńlá òbò. Tó kọ́kọ́ káwọn kókó sílẹ̀ kan ná fún wọn ni àwọn òbá òṣè kẹ́nu bòbò. Àti ní káwọn ìjà sọ̀rọ̀ lọ́bẹ̀ o. Onílé àkún. Ẹjọ́ dọ̀la. Ológo ẹni sùúrù ó léyìn ọkàn tí mo ó gọ wọn ní jẹ́ kí ẹ ti rógo. Hello. Àtìyíká, àwọn ọkùnrin Yorùbá ò mọ̀ bòdó. Ẹjọ́ dọ̀la. Wọ́n ò mọ̀ bòdó. Ẹjọ́ dọ̀la. All right, wọ́n ò mọ̀ bòdó. Hello. Yeah. Hello ma. Ẹ wò, mo fẹ́ fi Ọlọ́run bá dẹ̀yìn. Hello. Nẹ́tíwọ̀kì o. Network kí ló fẹ́ fọlọ́run bá bẹ̀ mí kí ló ṣẹlẹ̀. ẹjọ́ ọlá ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹlẹ́sọ̀ ẹ ṣe lọ́la ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ. Okay. nínú gbogbo nǹkan tó ń sọ lóòótọ́ ẹni tó bá jẹ́ pé problem understand ó máa mọ problem tọ̀dọ̀ ẹ̀ tí ẹni tí ò ní irú ìṣòro yẹn a fẹ́ bọ́ síta a fẹ́ sọ̀rọ̀ ká kúkú break table yẹn kó kí gbogbo ẹ̀ kú dàrú ṣó ti yẹ because most of them tó ń sọ̀rọ̀ ẹ fi nìkan kò ṣe kí nìkan ẹ má dá wọn lóhùn kán work to go Naija men they are just something else I swear I don't ní ìmọ̀ ọmọ yẹn fẹ́ ṣàlàyé wọn tó bọ́yẹn ń kára mọ́. Ṣé wọ́n mọ̀ bòdó? Ṣé wọ́n mọ̀ bòdó? Ṣé wọ́n mọ̀ bòdó? Ọmọ ẹni kò ṣe àti nǹkan fún ọmọ kọ́kọ́ ṣe. Ok o, ẹjọ́ dọ̀là. Ẹjọ́ dọ̀là. Ẹ̀yin obìnrin ṣe fẹ́ pa àwọn ọkùnrin ní ẹjọ́ dọ̀là kí ló ṣẹlẹ̀ ṣé wọn mọ̀ bòdó ni. Ẹ̀lọ́ àti Yinka. Ẹ̀lọ́ àti Yinka ọ̀rọ̀ òbò dídó ti ẹ̀kọ́ lélẹ̀. Àwọn ọkùnrin Yorùbá tó ń kọ̀ǹpé ara wọn pẹ̀lú àwọn tí ò ṣe Yorùbá. Igbo men already láti ṣe everything láti lè make sure pé ìyàwó wà òkè. Ẹjọ́ dọ̀là ẹjọ́ dọ̀là.
máa pa ṣó yìí. Hello. Àǹtí Yínká, ẹ kú ètò. Ìdí tèmi máa sọ pé kẹ́ má ṣe ní ọ̀la ni wípé obìnrin wọ́n fẹ́ wá defensive ni. Bóyá tí wọ́n bá lọ mú mi sílé iná kán ronú sọ̀tà wọ́n lè máa learn from it. Bẹ́ẹ̀ ẹ wá lè ṣe tọkùnrin. Bẹ́ẹ̀ tí wọ́n máa sọ pé wọ́n fẹ́ kẹ́ ṣe tí. Ó bó sì ṣe ń gbóná yìí. Ọkùnrin lọ́la wọ́n fẹ́ wá defensive ni wọ́n fẹ́ take time to take off. Nǹkan tí mi ní sọ nìyẹn. Okay. Ẹlòmíì ò ní lè sùn lálẹ́ yìí. Hello. 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 Mo fẹ́ gbọ́ voice note yìí ẹni yìí. Àwọn call yìí pọ̀. Hello. Hello. Hello ma, ẹ pé ètò ma. Yeah. Gẹ́gẹ́ bí mo sọ lọ lẹ́ẹ̀kan mà. Olùdájú púpọ̀ ọ̀rọ̀ oko sọ́dọ̀ ẹ̀ ni. Kò sí tó bá ní káwọn ọkùnrin sọ̀rọ̀. Ṣùgbọ́n let's call the spade a spade. Nigeria men are very very worst. They are worst in everything. Pé obìnrin Yorùbá láìsí pàtì yẹn. Ìwọ ló pọ̀ ń bẹ̀. Ibi tó kọ sọ́nu kálukú ni. Ẹjọ́ dọ̀la. Ẹjọ́ dọ̀la. Mo fẹ́ gbọ́ voice note sister mi. Ìnà ọ̀rọ̀ tí fẹ́ sọ sí o, but ẹ má ṣe cheating kò dáa. Ẹ má ṣe cheating. Lóòótọ́ obìnrin tó ń ṣe oníkóra toothpaste kò ṣe kíní yẹn mi ò bá ẹ̀jẹ̀ àyẹn bọ̀. Ẹ jẹ́ káwọn obìnrin náà sọ tiwọn. Everybody mọ̀ pé ebi ni mi. Ní sùúrù. Ó ń bá àwọn tó sọ pé kẹ́ má dá àwọn obìnrin lóhùn. Ẹ jẹ́ kan ẹ̀yin náà ẹ ṣe tóbìnrin. Ó lè má jọ làbọ̀ ẹ ṣe. Ẹ jẹ́ kí everybody sọ mind ẹ̀. You know? Ó dàárọ̀ mà. Oh my goodness. Wọ́n ti dá gòbé lẹ̀ o. Wọ́n ti dá gòbé lẹ̀ o. Calls yẹn pọ̀ bíi. Calls yẹn pọ̀ bíi. Àwọn tó ti pẹ́ tó ti pè mí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ lubricant yẹn ẹ kàn sí mi o. N ti pè yín padà o, mi mọ̀ nǹkan tó ṣe fóònù yín. Hello. Hello. Yeah. Ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ dá sí ni ẹ ṣe tí obìnrin ẹ má dá wọn lóhùn ẹ jẹ́ ká gbọ́ sáìdì obìnrin náà. Ọdún mo fẹ́ sọ nìyẹn ẹ ṣe tí obìnrin náà ẹ ká gbọ́ nǹkan tó obìnrin máa sọ. To be quite honest. Tó wà ní líkì náà ló wà ní gbàǹjà. I'm of the opinion wípé ẹ jẹ́ ká ṣe tobìnrin náà ẹ jẹ́ ká gbọ́ from obìnrin side ẹ jẹ́ ká mọ̀ bóyá àwọn nǹkan kan tí àwọn ọkùnrin ṣe ló wà responsible fún àwọn ìwà tí wọ́n ń wù. Hello. Obìnrin tí ò láì kókó á ní nǹkan tó máa rí tó máa sọ bẹ́ẹ̀ mò ń gbọ́ yín o. Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ o. Yes ma. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni mo ti message yín tẹ́lẹ̀ bọ̀ ẹ reply mi ma. Lórí mi ò ráyè anything téèyàn bá fẹ́ bá mi sọ kó fi sínú voice note mi ò ráyè. Ma fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ ní sanwó ẹ fẹ́ bá mi sọ̀rọ̀. Àǹtí Yínká ẹ jọ̀ọ́ ọlá ẹ ṣe ṣó yẹn ẹ jọ̀ọ́ tọrọ náà. Ṣé ti rí báwọn èèyàn ṣe ń bẹ̀ mí àtọ̀dá. Hello. ṣẹ́rù gbà ẹ ni. Hello. Hello. Ẹ ṣe ti sọ pé kẹ́ má ṣe tàwọn obìnrin but ẹ má ṣe lọ́la torí tẹ́ bá ṣe lọ́la ẹ máa fa wèrè lọ́yàn o. No. ẹ understand ẹ mọ̀ pàrọ̀ ń kó wọn lálẹ́ ìbáyìí. Ẹ jẹ́ kó oníkálukú pọ̀ tiẹ̀ síta ẹ jẹ́ àṣẹ lọ́la
n bá ti dé mo ráyè lọ́la. ṣẹ́rù ń bà ẹ́ ni. àìrú ń bà mí òtọ́ àwọn obìnrin wọn máa ń fún wa wòtòwòtò ni. àwọn obìnrin wọn máa ń fún wa wòtòwòtò ni o so mi lè rí stand yẹn. ó dẹ̀ wá sọ ní gbàgede báyìí ó jẹ́ káwọn obìnrin mọ̀ pé rù ń bà ẹ́. yàtí nǹkan ẹ má yẹ kí n purọ́ fún yín o ẹ mọ̀ pé iná máa ń sọ pé kéèyàn sọ bó bá ṣe jẹ́ you understand so tó bá tó bí mi ìmọ̀ pàtẹ́ máa ráyè sí ó lè tó Saturday àbí next week so ẹ mọ̀ atẹ́gùn ti máa fẹ́ sí you understand. kò yẹ kó jẹ́ kó mọ̀ pé rù ń bà ẹ́ nísìnyí wọ́n máa fẹ́ wọ́n máa búlì ẹ̀ ń sìn kò yẹ kó jẹ́ kó mọ̀ pé rù ń bà ẹ́. hello. hello. yeah. hello ẹ kálẹ́. ẹ kálẹ́ o. yes sir yes ma. hello ẹ sọ tó obìnrin náà. ok a sọ lọ́la. gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra lubricant ẹ jọ̀ọ́ ẹ má hesitate láti kàn sí mi. mo ń wá èèyàn ní Boston ní Amẹ́ríkà tó jẹ́ ọkùnrin tó ti wà bí 55 má gbìyànjú láti kàn sí mi. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra lubricant tó fi ń lá òbò tó fi ń lá okó tó tẹ̀ máa ń delay ejaculation díẹ̀ gbìyànjú láti kàn sí mi mi lè send ẹ̀ sí Naija o àfi tí n bá wá fúnra mi. ẹ kálẹ̀ mo kọ fẹ́ sọ ni mo pè é sí mi mo bá yẹ gbọ́ wọn nǹkan tí mo sọ ẹ jọ ẹ ṣètò àwọn obìnrin náà ẹ jẹ́ kí àwọn obìnrin náà sọ̀rọ̀ ẹ fún wọn ní liberty wọ́n ní freedom. hello. 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 láti nǹkan. mo ń gbádùn yín. yẹ ẹ kálẹ̀. ẹ kálẹ̀ o. gbogbo bí ẹ ṣe ń ṣe ètò yìí mo mọ̀ pé kó lè ní ìtumọ̀ wípé gbogbo bí àwa ọkùnrin àwọn obìnrin tó bá gbogbo bí ọkùnrin ṣe complain ọkùnrin ò complain lórí pé gbogbo obìnrin ló ń ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n bá ní kí ló ń porúkọ ẹ̀ kí wọ́n lè ṣe àtúnṣe òun ni ọkùnrin sọ ọ̀rọ̀ yìí fún a lè sọ pé kí ẹ má ṣètò obìnrin because orí tí ọkùnrin náà lóbìnrin náà ní. bọ̀ nǹkan táwa ń wò pé tẹ bá ní aggression pé ìbínú nǹkan táwọn obìnrin gbọ́ lálẹ́ yìí òun ló máa fi kanra lọ́la. òótọ́ mo sọ fún yín yẹn ẹ mọ̀ pé kí obìnrin tó bá bá wí kó correct rẹ̀ òun ni ọkùnrin sọ fún. so èyí tí ẹ bá máa ṣe tí obìnrin náà tóbìnrin bá ti sọ tiwọ́ náà ibi tí ọkùnrin yẹn náà bá ti láti ṣe kó correct rẹ̀ ni ẹ ọ̀dẹ̀ sami nípa pé tẹ́ bá ṣe ní ọ̀la gbogbo nǹkan tó yẹ ká gé nínú nǹkan tá à ń tà láti ṣe ní gé ni. a máa gé ni ẹ oníkálukú aṣọ tiẹ̀ a máa gé ni ẹ. àǹtí Yínká ìbínú ṣẹ́rù ń gbé yín ni wọ́n á kọra sọ́nà ni wọ́n á kọra sọ́nà because wọ́n ní pé mòbó wọ́n lẹ́yìn ọkùnrin náà mòbódó gbogbo yín tẹ̀ ń sọ pé mòbódó yín wọ́n lẹ́ mòbódó ni. gbogbo àwọn ọkùnrin tá à ń sọ bá ṣe ń sọ wípé bẹ́ẹ̀ ló ṣe ọkùnrin míì náà ó kàn ń sọ tiẹ̀ bla 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 ìkọ́ tó kó wọ́n lẹ́ mòbódó wọ́n lẹ́yìn ọkùnrin. èrò ọ̀rọ̀ ní àwọn ọkùnrin náà sọ pé gbogbo ọkùnrin bá pàdé tábẹ́ òní ta ẹ gbàgbé. so tábẹ́ bá ń ta obìnrin ó mì pẹ́ mòbódó nìyẹn ara ẹ̀yìn tẹ̀ ń jẹ́ kó bìnrin máa sáfókó nìyẹn. nínú ẹ má bínú pé mo kàn sọ bẹ́ẹ̀ pé àzìn á gbádùn ẹ̀ lèmi mí nǹkan tí mo ń tọ́ àti sọ nìyẹn kò sí lápò mo. ẹ jẹ́ kí n hello. hello àǹtí ẹ kálẹ́. ẹ kálẹ́. yes ma kọjọ mẹ́ta. ẹ̀rù ṣáà ń ba Yomi Adédèjì àti Táíwò Àtàndá yìí ẹ̀rù ń bà wọ́n méjèèjì. ẹ máa gbọ́ àti ká ẹ máa gbọ́ pẹ́ ńgbà tí ẹ wá sí Nàìjíríà bọ̀ àfẹ́ ti dúpẹ́ náà ẹ ti wálé ẹ̀dẹ̀ ti padà Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ ṣe ṣó yẹn ẹ ṣe kẹ́nìbọ̀dì gbọ́ bó ṣe ń lọ gbogbo àtòrí láyé tó bá fi síwájú á fi sẹ́yìn so bó ṣe ń lọ nìyẹn ẹ ṣe ìyẹn bẹ́ẹ̀ yẹn kẹ́ẹ̀dẹ̀ bá wà tá a nídìí ṣúgà mọ́mì kẹ́ẹ̀ bá wà gẹ́ẹ̀tì ṣúgà mọ́mì. ẹ jẹ́ kó di lọ́la àá wá ṣe ṣó yẹn lọ́la ẹ má jò dìjà o torí wọ́n sọ pé ṣe lè máa wọ́n láwọn míì ti rẹ́dì láti throw chairs ẹ má jò dìjà kẹ́kọ̀ọ́ sọ tinú yín ní ṣé mòbódó ṣé wọn mòbódó kí ló mú yín sáfókó ẹ má jò dìjà o hello. Yeah. hello ma. hello mo ń gbọ́. ẹ ra ma. Yeah. ṣé ń gbọ́ mi mà. mo ń gbọ́.
nǹkan tó mi fẹ́ dá sí lórí ọ̀rọ̀ yẹn mà ṣé ń gbọ́ mi mà ṣe rí most of àwọn ìyàwó wa yẹn wọn kì í sọ̀rọ̀ ṣóyẹ yín mà wọn kì í sọ̀rọ̀ rárá nǹkan tó máa ń fà mo ń sọ èmi àti ìyàwó mi lájọ ń wo ṣóyẹ sìn mo ń sọ fún ìyàwó mi mo ní àwọn ọkùnrin táwọn obìnrin ń complain pé wọ́n ṣe dáadáa yìí oníkálukú lálẹ́ ń ta o ó dẹ̀ satisfy àlè wọn ṣóyẹ yín mà bó ṣe ń satisfy àlè tí wọ́n níta yẹn ọkọ tiẹ̀ náà satisfy ẹ̀ o ọkọ yẹn náà lálẹ́ fóun náà satisfy ẹ̀. tomorrow 6 o'clock. Okay. So ijù ta ni gangan nìyẹn ọkùnrin ọkọ tí ò bá ti dóyàwó ẹ̀ dáadáa kíyàwó sọ̀rọ̀ ẹ̀rù tó ń bá àwọn ìyàwó yìí kó má máa wò pé bóyá sọ́wọ́ lòun ṣó yẹ yín mà. So ijù ta ni tó bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé ẹ wá èmi ò gbádùn bẹ́ẹ̀ ṣe lánàá yẹn o. Thank you Gideon, God bless you my darling. Yes sir. All right ma take care. Tó bá di lọ́la àṣeṣó yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra lubricant tí wọ́n fi ń lá oko tó fi ń lá òbò tó dẹ̀ jẹ́ wípé ó máa ń delay ejaculation díẹ̀ fọkùnrin ó dẹ̀ máa ń jẹ́ kí ara obìnrin jí láti lè dóko ẹ kọ sí mi lẹ́yìn program yìí lórí +447404851234 and ilẹ̀ Danabit homes and properties ó sì ń ta wàràwàrà ẹ má jò dìgbà tó bá di 2.5 million kẹ́ tó lọ rà á ẹ mọ̀ pé èmi ò kí ń báyàn polówó ilẹ̀ tí ẹ ní rí gbà ẹ̀yin tẹ̀dẹ̀ tí ń rà náà ẹ lọ gbalẹ̀ ẹ̀yin tó kù náà ẹ kàn sí mi tó bá fẹ́ sanwó díẹ̀díẹ̀ àyè wà láti kàn sí mi kó sanwó díẹ̀díẹ̀ ọlá yẹn pẹ́pẹ́ yẹn máa pọn mọ́ ẹ̀yin ọkùnrin ẹ má jẹ́ bẹ́ẹ̀ tí ẹ ṣe ń ṣe ẹ máa jẹ́ kóbìnrin wa búlì ẹ má jò dìjà lọ́la o ìyẹn ò dẹ̀ mí pé àní fún 1 or 2 ọkùnrin láyè láti sọ̀rọ̀ ṣé mo pa fáwọn obìnrin díẹ̀díẹ̀ náà láyè láti sọ̀rọ̀ lẹ́nìí kò wá jẹ́ pé kó dọ̀la kẹwàá máa ní no àwọn ọkùnrin ò lè sọ̀rọ̀ rárá ṣé mo pé ẹ̀yin obìnrin náà sọ̀rọ̀ díẹ̀díẹ̀ lẹ́nìí so tó bá dọ̀la nǹkan tẹ́ ẹ bá sọ táwọn ọkùnrin ò bá fẹ́ díẹ̀ wọ́n ní ráì láti sọ ọ́ ẹjọ́ dọ̀la ilẹ̀ Danabit homes and properties ẹ má gbàgbé láti kọ sí mi tó bá fẹ́ lubricant náà má gbàgbé láti kọ sí orí +447404851234 gbogbo ẹ̀yin tẹ́ ṣorin náà ẹ jọ̀ọ́ last orin tí mo máa gbà Sunday láàárọ̀ ni alẹ́ Sunday ní 12 a.m. ni mo máa post orin tèmi tí mo ní káwọn skit makers pé kí wọ́n ṣiṣẹ́ lé lórí so ìwọ tó bá fẹ́ send àwọn nǹkan sí mi àsìkò yìí ni mo dẹ̀ máa gbá àkáǹtì mi síta mi ò force anybody my birthday gift gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè àkáǹtì mi máa gbé síta ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́ ó dàárọ̀ Délé Gideon and the rest everybody Princess Ade Yomi Adedeji Taiwo Àtọ̀dá Adébísí gbogbo yín Queen Ewa gbogbo yín ni mo kí o God bless you all ẹ jẹ́ ó di lọ́la ẹ fọwọ́ wọnú ó dàárọ̀ shabarikolo.com ẹ má gbàgbé láti lọ register ń bẹ ẹ̀yin Nàìjíríà fún Mageshi lọ ẹ lọ follow Yinka TNT TV orí Yinka TNT TV ni màá ti ṣe Mageshi lọ but I will announce it ó dàbọ̀.